كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الحمد لله الذي خلق الموت والحياة لابتلاء عباده الصالحين والطالحين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ọsẹ wa kù di àsìkò yìí pẹ̀lú àánú rẹ̀ àti pẹ̀lú agbára rẹ̀. tí wọ́n ṣe wá ní mùsùlùmí òdodo, Ọlọ́run tí wọ́n ṣe wá lẹ́ni tí ń tẹ̀lé sunna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ọba tó ṣe báyìí fún wa, ẹnì kọ̀ọ̀kan wa apádà sí ibú àti tìgbà kọ́lọ́mọjọ́ ọbẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa. mo kí àwọn bàbá wa imam الشيخ عبد الفتاح حفظه الله تعالى ورعاه، كل ما سبا سالكم داداي، كل ما فيني أسن الخاتمة أتبطن دادا، كل ما سيلو مال الجنة بس الطرفين، كل ما سالسبه فيني كوكاوانا. مكيبو باون جماعة سنترال موسكتيا ويني لويو، مكيبو باون بابا أتبو باون الفا، أتبو باون أدو àtàwọn ìyá wa àti gbogbo àwọn sisters wa, ipe àlàáfíà Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bẹ ní kọ̀ọ̀kan wa. mo kí gbogbo àwọn àlùfáà tí wọ́n ń bẹ níkàlẹ̀ àti gbogbo àwa tá a jẹ́ ọmọlé kéwú. ọbẹ̀ lẹ́rìí bọ̀ Sheikh wa tí Ọlọ́run ní kí ká pàdé wọn ní lẹ́ni, al-ma'ruf bi Ibn Raji abidahullahu ta'ala wa ra'ah, kọ́lọ́ máa ṣàlékún dáadáa yín àti gbogbo àwọn àlùfáà tí àjọ wa. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, tí wọ́n ní ká gbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí, ọ̀rọ̀ tí ó lágbára púpọ̀ ni, tó jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ máa jókòó níbi tí wọ́n bá ti ń sọ ọ́, nítorí pé ilé ayé dà gẹ́gẹ́ bí omi òkun tó jẹ́ pé téèyàn bá ti bọ́ sínú ẹ̀, èèyàn ní farabalẹ̀ mọ́, yóò máa gbáyàn sọ́tún, yóò máa gbáyàn sósì, yóò máa tìyàn síwájú, yóò máa tìyàn sẹ́yìn. tẹ́rù ọmọ wa ba kálukú pé bó la ṣe fẹ́ dé èbúté, bó la ṣe fẹ́ là kúrò níbi ìparun. èbúté tí à ń lọ òun náà ní àlìjánnà Ọlọ́run. nígbà tí wàá bára wa nílé ayé, yóò wá fẹ́ nípọn díẹ̀, yóò lágbára díẹ̀ láti kólé ayé jọ tán, nítorí pé bọ́ọ̀ bá ti ń kó nǹkan kan jọ nílé ayé, bọ́ọ̀ bá ti ń ní nǹkan kan, ìjọba ti tì ẹ́ lọ́wọ́, ó tún máa ronú míì. ilé ayé wọn ni wọ́n máa ń lé ní wọn ilé bá. Ọlọ́run wá dá wa sílé ayé yìí, ó dá wa, ó wá ṣàlàyé fún wa yìí pé gbogbo yín ń padà pa yín lọ́kọ̀ọ̀kan, gbogbo yín lẹ́ padà kú. sẹ́rí alimautu, ikú, ẹ̀yọ́ mayami, wọ́n ní qadarun kataba Allahu ala bani Adam. Ọlọ́run ọba Allah ti ṣe ní dandan fún gbogbo ọmọ Ànábì Adam, sawa'an kana musliman aw kafira. bóyá ẹni tó gbà fọ́lọ́run tí ń sin lọ́run ni o tó súnmọ́ lọ́run, abẹni tí ó takò tọ́ lọ́run. nítorí máwọn ànábì Ọlọ́run tí wọ́n ti kú,
gbogbo àwọn Fìràwọ́nà náà àwọn Nàmúrúdù àwọn Kọ́rúnà gbogbo wọn náà ti kú. ikú yọ̀ọ̀yọ̀ wòlíì lẹ̀ kọ̀yọ̀ àfáà lẹ̀ àtọkùnrin àtobìnrin gbogbo ẹni bá ti wálé ayé yọ padà tán. ọlọ́run sọ nínú àyà tọ́pọ̀ tí fi ń dá wa lójú pé ẹ padà kú. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ń tọ́wọ̀ ní ayé yìí òun ni ò dá wa lójú. kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ń tọ́wọ̀ lọ́run náà tí wọ́n ní àpàdà dé bá kọ̀dẹ́ lómìnà lójú àmọ́ kò sẹ́ni tí kò dá lójú. nítorí pé bàbá rẹ̀ ti kú, ìyá ẹ̀ ti kú, àbúrò ẹ̀ ti kú, ọmọ rẹ̀ ti kú, ọ̀rẹ́ ẹ̀ ti kú, ìyàwó ẹ̀ ti kú, ọkọ ẹ̀ ti kú. ọmọ pé ìjọ kan òun náà kú. ìgbà tí ó wà á yá nìkan ni òṣèkéni ni ọmọ ikú dájú. èyí tá a bẹ̀ lọ ni pé kọ́lọ́mọ́sàjà kú ní mùsùlùmí. tọ́lọ́wọ́n bá wọ̀nù wa nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim. ọlọ́mọdé yá ayọ̀ alladhina amanu ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ wá ń bí o. ittaqullaha haqqa tuqati ẹ bẹ̀rù ọlọ́run ọba o bó ṣe yẹ ká ẹ bẹ̀rù ẹ̀. ọwọ́ wọ̀nù wa nígbẹ̀yìn àyà yẹn ọlọ́ni wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àfi kẹ́ kú sínú Islam. inú àyà yẹn ó di ó yé wa pé a padà kú ọlọ́run ọba Allah tún wá sọ ń ta gbọ́dọ̀ kú lélẹ́rí òun náà ní Islam. ìtumọ̀ ni pé ẹ gbọ́dọ̀ kú sínú bọ̀rìṣà ẹ gbọ́dọ̀ kú sínú ṣẹ̀ṣe ẹ gbọ́dọ̀ kú sínú ẹbọ ẹ gbọ́dọ̀ kú sínú Christianity ẹ gbọ́dọ̀ kú sílé aláwo ẹ gbọ́dọ̀ kú sọ́dọ̀ àwọn adáfá ẹ gbọ́dọ̀ kú sọ́dọ̀ àwọn tí ó bìlífù kọ́lọ́mbẹ ṣe láwọn tí ó gbà kọ́lọ́mbẹ kèfèrí làwọn náà àìgbà pé Ọlọ́run bá ń bẹ òun gan lọ́sọ̀ wọ́n di kíni kèfèrí. Ọlọ́run ní wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ má kú sínú Islam. a jẹ́ pé Islam nìkan lọ́lọ́run retí lọ́dọ̀ wa. Ọlọ́run bá Allah àwọn ń bẹ kó dákun kó mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa. Islam tí Ọlọ́run bá sì ní akú sínú ẹ̀ yìí Islam tá nábì mú wa ni. Islam yẹn dẹ̀ ni ó ní bùkátà sí kéèyàn wá díẹ̀ torí Islam ti di oríṣiríṣi lọ́dọ̀ tí wọ́n ń lẹ̀ Yorùbá ń bì. bá a ṣe jòkó lẹ́yìn tọ́rọ ẹ̀sìn bá fẹ́ dà wá pọ̀ nsìn ẹ̀rì tí kálukú ọmọ ṣe tiẹ̀. àwọn kan ní báyìí làwọn fẹ́ ṣe tàwọn àwọn kan ní báyìí làwọn fẹ́ ṣe tàwọn. ànábì kan náà wọ́n sì ránṣẹ́ wa tírà kan náà ní tírà wa kò yẹ kí ìròrí wa ó ṣe kíni kó yàtọ̀ kíbla kan náà là ń dájú kọ ìwé kan náà níwé wa tíṣà kan náà wọ́n ránṣẹ́ wa al-muallimul kabir rasulullah sallallahu alayhi wa sallam. àmọ́ torí pé bọ́lá ń ṣe rán àwọn ànábì ọlọ́run wá sílé ayé àṣetánì àtàwọn ọmọ rẹ̀ náà àwọn náà ò sinmi ló sì jẹ́ pé ọlọ́run bá ní walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu llaha wajtanibu at-taghut ọlọ́run ní gbogbo àwọn ànábì ọlọ́run tá à ń kó wá sílé ayé yẹn níta ní kí wọ́n máa wá ṣe ni pé ká máa dá àwọn èèyàn padà sọ́dọ̀ ọlọ́run kí wọ́n sì lé àwọn èèyàn kúrò lọ́dọ̀ tọ́gùtù kí ni wọ́n pè ní tọ́gùtù jẹ́ náà Iblis àtàwọn ọmọ rẹ̀ kullu ma yu'badu min ghayri llah ọlọ́run bá aláwọ̀ wájú yé wa ó ní aynama takunu ọlọ́run bá ní gbogbo ibi tó bá wù kẹ́ wà yudrikumul maut ikú ọ̀wà bá yín bẹ̀ ikú yọ̀ wá ṣe kíni yọ̀ wá ka yín má bẹ̀ walau kuntum fi burujin mushayyada ẹ bá sálọ òkè lókè àwọn òkò lókè tẹ́ ẹ kọ́ ilé yẹn ga bó ṣe wù kí yọ ga tó gbogbo tó wù kẹ́ fi sọ́ra yín ọlọ́run bá ní kọ̀kápá kú ikú ọ̀wà abayín bẹ́ẹ̀ kọ́dà bẹ́ẹ̀ tilẹ̀kùn mọ́rí òun ò ní ìdí kọ́kọ́rọ́ kó tó wọlé báṣukú bá ti tó òtó nànú yọ bẹ́ẹ̀ lómi ní tọ́lẹ́tì yọ bẹ́ẹ̀ lómi níbi títí ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ yọ bẹ́ẹ̀ lómi ní ti ń ka Kùránì lọ́wọ́ yọ bẹ́ẹ̀ lómi ní ti ń kírun lọ́wọ́ kọ́dà lómi mọ̀ gbá bọ́ọ̀lù lọ́wọ́ ayáde lómi tí wọ́n mọ̀ ṣe sìnà lọ́wọ́ yóò sì kú sérí ẹ̀ ẹlòmíì wà nílé ọtí yóò mutí yóò sì kú síbẹ̀ àti bọ̀tán bú kọ́lọ́mọ́ fi sàdáwò fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run tó sọ nínú àyà mi ó ní kul innal mawta allati tafirruna minhu fa innahu mulaqikum ọlọ́run ní sẹ́ rí ikú tẹ̀ ń sá fún yẹn ẹ má wulẹ̀ sá tásìkò bá ti tó fún rẹ̀ ní ọ̀wá báyìí ẹ wáyà àtà kọ́kọ́ ẹ wáyà àtà kejì ọlọ́run yudrikumul maut yóò lé yín bá bẹ́ẹ̀ bá ń sá lọ bá yóò sì bá yín ọlọ́run wá ní ẹ má wulẹ̀ wá sá ẹ̀rì ọlọ́run nítorí pé tẹ́ ẹ bá bẹ́ẹ̀ sì ń sá lọ́hùn sísáhùn ní kẹ́ ẹ má kú
yọ kàn pàdé yín ibi ẹ̀sà lọ yín náà lẹ́kùn sí ló sì jẹ́ pé ibi tá a kù sí ètí ọ̀sẹ̀ sábàbí ikú wa àsìkò tá a kù ìgbà tá a kù iye ọdún tá a lò láyé tá a fi kú kò yẹ ká máa rò ó púpọ̀ nítorí ká máa rò ní pé kí láàkú lélẹ́rìí ní téèyàn bá ń ṣe ní gbogbo ìgbà ẹni tí ń kírun ẹni tí ń gbààwẹ̀ ẹni tí ń ṣe sàrà ẹni tí ń tọrẹ ẹni tí ń dìde lóru níjọ́jọ́ bá kú náà yóò kú sórí ìbádà ni ẹni tí ó sì túbá tí ń ṣẹ̀ níjọ́ tí kò bá dé yọkà mọ́kìnì yọkà mẹ́rí ẹ̀ṣẹ̀ ni kọ́lọ́ mọ́sàfẹ́ ní kọ̀ọ̀kan wa ní tawbatun nasuha ayo mayami alimautu azimun wa ma ba'da alimauti a'zamu wọ́n ní ikú ọlágbára gan ikú wọlé bá alágbára ẹni tí wọ́n máa jà táwọn yóò máa bìlà ipe bọ́bá ti débì kan onìkan náà ni o ikú sì sọ́dọ̀ lẹ̀ àfàgbà tí ń ṣe wá sí káàkiri ayé ẹ sì gbọ́ pé wọ́n lóun náà wọ́n gbé kọ́kọ́ lọ́rùn yẹn ni wọ́n gbé lọ sàárè yẹn tó náà nìyẹn lọ́wọ́ àánú yẹpẹ̀ yẹn wọ́n lóun náà nì ó ti lọ náà nìyẹn gbogbo àwọn tí wọ́n darí ayé ní àwọn èèyàn ńláńláńlá ọlọ́wọ́n bá ó fi kú ó fi sọ̀gá lé wọn lérí wọ́n ní ikú gangan òun gan kọ́ yẹ ká máa bẹ̀rù bí ìbá jẹ́ pé kí ló kù lẹ́yìn ikú ní tó kù lẹ́yìn ikú yẹn òun náà ní aljaza ẹ̀san ló kù lẹ́yìn ikú ẹ̀san lérí tẹ́nìkọ̀ọ̀kan ṣe nílé ayé ní dáadáa àbí láburú ọlọ́run bá ní kullu nafsin dha'iqatul maut ọlọ́run bá ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní ó padà kú wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah ọlọ́run bá ní gbogbo yín láàfún yín ní ẹ̀san iṣẹ́ tẹ́ ṣe ujurakum asan yín lẹ́san tẹ́ ṣe a jẹ́ pé lẹ́yìn ikú kí lọ́kàn jama ẹ̀san ló kù bẹ́ẹ̀ bá wọn pé irú ẹ̀san wo ni wọ́n san wọn ìwọ náà ó yẹ kó ti máa dájọ́ ara rẹ kó tó kù láyé ipe bọ́ bá kú nísìnyí ní tó ń ṣe lọ́wọ́ yìí náà òun náà ni ó jẹ́ ọmọ irú ẹ̀san tó fẹ́ gbà ní ọ̀dọ̀ ọlọ́run ló sì jẹ́ pé irú àwọn ìjókòó báyìí àwọn ẹ̀ṣà ọlọ́run lọ́lọ́run máa ń pè dá síbẹ̀ irú ìjókòó báyìí àwọn àfọwọ́ ráyè rẹ̀ mọ́ àní ìjókòó tá a ti lówó láti ọjọ́ yìí láti ibi 100 ọdún tá a ti wọ́n ń gbowó yẹn àwọn kan wọ́n sí mọ́sálásí láwọn alájì wọ́n sì múlẹ̀kẹ́ awo wá a sì mọ̀ pé lágbájá yìí ó sì ṣe òsàdílé ìyá rẹ̀ ó sì ṣe tán ni yóò sì lóun fẹ́ kó mọ àwọn àfọwọ́ sì yọjú síbẹ̀ kí làwọn wájà wọn àwọn wáyé àwájú àlìjánnà nù ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa ìdí ìbàjẹ́ ni wọ́n náwó sí lẹ́yìn ó gbé odidi owó ńlá wọ́n sì máa ṣe lófò ọlọ́run tó wá tó sànù wa ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé ara padà sí ibú ọlọ́run bá ní faman zuhziha 'anil nar ọlọ́run bá ní gbogbo ẹni tí wọ́n bá yọ ọkùnrin náà kúrò lọ́rùn ẹ̀ zuhziha wọ́n yọ kúrò lọ́rùn ẹ̀ kọ̀ wá wọ náà mọ́ wa udkhila al-jannata tí wọ́n wá padà wá fi sínú àlìjánná ẹ rí i pé méjèèjì oyè wọ́n ṣe é fún ni wọ́n yọkùn náà kò ní ọrùn rẹ̀ wọ́n wá fi sínú àlìjánná ọlọ́run bá ní fakọ́dí fàás ọlọ́run bá ní ẹni yẹn òun nìkan ló bọ́ òun ló bọ́ lọ́wọ́ ọ̀yà òun nìkan òun ló jèrè abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọba aláà kọ́mọ́sà yọkùn náà kúrò lọ́rùn ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà fi àánú rẹ̀ bá wa lò kọ́ wa fi wá sínú àlìjánnà rẹ̀ níta ń gbọ́yé nínú àyà yìí òun náà ni pé èèyàn ò lè dáwọ́ àlìjánnà àfi kó jẹ́ pé Ọlọ́run ọba ló ṣe kíni Ọlọ́run ọba ló fi sínú àlìjánnà níta ń gbọ́yé nínú àyà yìí òun náà ni pé
kálukú náà ni ó máa ṣiṣẹ́ náà ọlọ́run ọba Allah ní kí ẹni tó bá wù sínú náà rẹ̀ faman zuhziha anin nar ọlọ́run bá ní ẹni tí wọ́n bá ti bọ́kùn náà kúrò lọ́rùn tiẹ̀ lọ́rùn wa udkhila aljanna tá a wá fòun sínú aljanna faqad faz òun gan ló láṣeyọrí. a jẹ́ pé gbogbo wa ìta máa lé àṣeyọrí tó ga jù tí ò sí àṣeyọrí míì lẹ́yìn ẹ̀ mọ́ òun náà ni kéèyàn jáde láyé kó sì dọ́mọ àlìjánà. téèyàn bá ti wà àlìjánà gbogbo téèyàn ṣe lé ayé yìí yàn láṣeyọrí lérí ẹ̀ torí àlìjánà gangan ni ilé ìsinmi ṣe ilé ayé yìí ilé wàhálà ilé ìdààmú ni àwa bẹ́lọ̀ kó fi àlìjánà náà kó fi ṣe ibùsinmi fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́wọ́n bá ní wa mal hayatu dunya illa mata'ul ghurur ọlọ́wọ́n bá ní ṣe ilé ayé yìí tẹ́ wà yìí ọlọ́wọ́n bá ní kò jẹ́ nǹkan kan bí ó bá jẹ́ pé ẹ̀tàn lásán mata ìgbádùn al-ghurur tó jẹ́ pé yọkàn máa tàn yín ẹ̀túbá títí tí kò fi dé èèyàn ní túbá mọ́ àfilẹ̀ bókù bá kún sí ẹ̀rẹ̀ kálukú tara kálukú ọmọ gbọ̀n jẹ̀jẹ̀ omi ọmọ bọ́ lẹ́yìn ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ méjì kọjá mọ́ àti tó padà síbi tá à ń ṣe ọlọ́run ní ilé ayé yìí yọkàn máa tàn yín ni o kò sẹ́nìkan tó rí ilé ayé tó wá rí orílẹ̀ ayé wá rí ilé ayé tán tó bá lọ fẹ́ máa kọ́lé lójoojúmọ́ lọ́wọ́ máa wo òkè bí wọ́n ti ń wo òkè sẹ́wọ̀n pé òkè pọ̀ lẹ́yìn òkè wọ́n bá ti wò kán tán ó tún wò mí ìgbà tó bá fi wo gbogbo òkè tó wà lókè bíi mẹ́ẹ̀ẹ́dógún ládùúgbò yàn bí ń lu yín màláíkà kú ọba kanlẹ̀kùn pé tó wọ́n lásìkò ti tó bọ́bá ra mọ́tò kan sìn ìgbà tó fi di ọ̀sẹ̀ mẹ́ta ó tún rí mi ọba tún ra yẹn ó tún rí mi sọ́wọ́ akó mọ́tò 100 sínú ọgbà ni tọ́wọ́ ajá téèyàn jáde téèyàn wá wò pé èwo ni gùn ó wọ bí ó tún jáde ó tún wọ bí ó tún jáde aníkélódé oníkò tí mà yìí tí ó gùn bẹ́ẹ̀ bá aṣọ pọ̀ lẹ́yìn aṣọ ni bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìgbádùn ayé wọn ò ní ká má gbádùn láyé ọlọ́run bá Allah kò ní ká má jẹun tó dáa kò ní ká má wọ tó dáa kò ní ká má gun tó dáa kò ní ká má kàn tó dáa àmọ́ gbogbo tí ọlọ́run ṣe fún wa yìí kó má di wa lọ́wọ́ láti wọ àlìjáná ọlọ́run ló fi ní huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a ọlọ́run bá ní gbogbo tó wà ní ayé yìí ọlọ́run ní ẹ̀yin ni mo dá fún ẹ má lò ẹ má fi gbádùn àmọ́ mo dẹ́yìn fún kínní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ẹ̀sìn ni mo torí ẹ̀ dẹ́yìn gbogbo téèyàn bá dìmú ní ayé tí bá ti ń dìyàn lọ́wọ́ láti ṣẹ̀sìn ọlọ́run ò kẹ́yìn mọ́ o ọlọ́run bá Allah ń bínú sí yẹn ni o gbogbo téèyàn bá dìmú ní ayé tó wá jẹ́ pé nǹkan yẹn ràn yàn lọ́wọ́ láti bẹ̀rù ọlọ́run yẹn ràn yàn lọ́wọ́ láti máa ṣẹ̀sìn á jẹ́ pé eléyìí gangan ní kẹ́ látọ̀dọ̀ ọlọ́run torí pé ẹni tọ́lọ́ ń kẹ́ òun náà ẹni tọ́lọ́ ń bá fi sálì jẹ́nà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sá fi wá síbẹ̀ al-hayatul barzakhiyya ẹ̀yọ́mọ̀ ya mi madha ba'da al-maut wọ́n ní kí lọ́kàn lẹ́yìn ikú ìtọ́kàn náà ní ìṣẹ̀mí kan tẹ́ ń pè ní al-hayatul barzakhiyya sẹ́ẹ̀rí ìṣẹ̀mí yìí òun ló kù tá a bá ti dákẹ́ àwa wà ń bẹ̀ títí tọ́lọ́hún fi payé rẹ́ tọ́lọ́hún bá wá payé rẹ́ tán àwa dìde sí ardul mahshar òun náà ní gbàgede ibi tọ́lọ́hún ti dájọ́ kó tó dijọ́ yẹn gbogbo ẹni tó ti kú pátá àwa nínú al-hayatul barzakhiyya ni nàmà ní barisakun wọn wà ní barisakun gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti kú sí wọ́n bẹ ní barisakun gbogbo àwọn sahaba wọ́n bẹ ní barisakun gbogbo àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin wọ́n wà ní barisakun gbogbo àwọn àfẹ́sì kọ́rùnà àti hamana àti àwọn namurudu àwọn faraawuna gbogbo àwọn náà wà ní barisakun àmọ́ barisakun kálukú yàtọ̀ síra wọ̀ tába ti kú ní ayé ìsẹ̀mí barisakun lọ́kàn al-hayatul barzakhiyya wọ́n ní bidayatu naimi li alil iman gbogbo àwọn tó bá ní imani tí wọ́n sì ṣiṣẹ́ rí yóò máa jẹ́ ìbẹ̀rẹ̀ ìgbádùn fún wọn wọ́n máa gbádùn bẹ́ẹ̀ ìgbádùn tí wọ́n gbà yẹn bí wọ́n ṣe ń gbà yẹn tọ́lọ́run bá wá padà wá gbé wa dìde ọlọ́run ṣe wá fi wọ́n sínú ìgbádùn tó jù yìí tí wọ́n gbà yẹn lọ. al-hayatul barzakhiyya yìí wọ́n ní bidayatul adhabi li ali shirki wal ma'asi yóò jẹ́ ìbẹ̀rẹ̀ ìyà fún àwọn ẹlẹ́bọ àtàwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n ní gbogbo ìyà tí wọ́n jẹ títí táyé ó fi parẹ́ yìí wọ́n máa jẹ ń bẹ̀ báyìí bá parẹ́ tán tọ́lọ́run bá gbé wọn dìde wọ́n wá rí i pé ìyà tó kù tí wọ́n jẹ ó jù tí wọ́n ń jẹ bọ̀ ó jù lọ kọ́lọ́ mọ́ fi asúnú àwọn ẹni ìyà ọlọ́run sọ nínú àyà kan nínú Qur'an ọlọ́run ní wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata ọlọ́run bá ní ẹ má rò pé gbogbo àwọn tó kú sójú ogun ẹ̀sìn
òkú ni wọ́n o bal ahya wọ́n ń sẹ̀mí bìkan àmọ́ o inda rabbihim lọ́dọ̀ ọlọ́run ọba wọn ní hayatul barzakhiyya yursakun tó jẹ́ pé wọ́n gbádùn bẹ́ẹ̀ yursakun ay yatamatta'un wọ́n gbádùn ẹ̀mí wọ́n gbádùn wọ́n wá gbádùn bẹ́ẹ̀ fa títí táyọ̀ fi parẹ́ ìdí òlàmọ̀ táyọ̀ parẹ́ jọ̀mọ́ kò sẹ́ni tó mọ̀ lẹ́yìn ọlọ́run wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn kan bẹ tó jẹ́ pé àwọn ẹlẹ́bọ làwọn ẹlẹ́ṣẹ̀ làwọn wọ́n bọ̀ ní sàkú àwọn tá a wí yìí wọn ò ṣe Islam tán fi jáde láyé wọ́n láwọn ọlọ́run ròyìn àwọn náà ó ní annaru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyya ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba a máa dáná jó wọn láàárọ̀ ghuduwwan wa 'ashiyyan a máa dáná jó wọn rọ̀lẹ́ wa yawma taqumu sa'a tó bá wá dìgbà tí àwa palẹ̀ ayé rẹ̀ tó bá wá dìgbà tá a palẹ̀ ayé rẹ̀ tá a gbé wọn dìde adikulu ala fir'auna ashadal adhab a ṣe wá sọ fáwọn ará ilé fir'auna pé ọyẹ ẹ máa lọ lè jẹ ìyà èyí tó le ju èyí tẹ̀ ń jẹ bọ̀ tẹ́lẹ̀ lọ èwo ni wọ́n ń jẹ bọ̀ tẹ́lẹ̀ jama ìyà sàré ni wọ́n ń pè ní alayatul barzakhiyya ìgbádùn nù sàré ni wọ́n ń pè ní alayatul barzakhiyya tọ́mọ́ni kí ló kàn lẹ́yìn ikú sàré lọ́kàn sórí sàré yẹn imma an yakuna rawdatan min riyadil janna aw hufratan min hufarin nar inú kọ́ jẹ́ ààyè tó jẹ́ pé ẹ máa gbádùn bẹ́ẹ̀. ọlọ́run fún wa ní àyà méjì sìn àyà alákọ̀ọ́kọ́ yín sọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ ipe ẹ̀kan rò pé wọ́n kú ni o wọ́n ń gbádùn o ọlọ́mọṣà ìfàwọn náà sínú wọn. àyà ẹlẹ́kejì ó ṣàlàyé pé àwọn nǹkan bẹ tí wọ́n ń dáná yá láàárọ̀ tí wọ́n ń dáná yá lọ́sàn-án nírọ̀lẹ́ wọ́n mọ̀ wá ba lọ bẹ́ẹ̀ tó bá wá dìgbà táyé parẹ́ táwa gbé wọn dìde àṣà wàá fi wọ́n sínú iná tó ju èyí tí wọ́n ṣe kíni èyí tí wọ́n ń fara kí tẹ́lẹ̀ lọ a jẹ́ pé ìyà ó wà ní bàdìsákù fáwọn ẹlẹ́bọ Fáráò náà kí ló ṣe tó fi wà ní bàdìsákù níbi wọ́n ti ń jẹ yà ó ní ana rabbukumul a'la ó lè mi ní ọlọ́run ọba idda'a rububiyya ẹni bá ti pè rẹ̀ lọ́lọ́run ilé jìyà ní bàdìsákù ni gbogbo ẹni tó bá ti tẹ̀lé ṣètọ́n ilé jìyà nínú bàdìsákù ni gbogbo ẹni tí ó bá ti ṣe Islam ilé jìyà nínú bàdìsákù ni sàárè tó dákẹ́ rọ́rọ́ tá ń lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn kò dákẹ́ bẹ́ẹ̀ o nǹkan ṣẹlẹ̀ o anabi kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn sàárè méjì kan anabi ní yu'adhabani wa ma yu'adhabani fi kabiri wọ́n jẹ wọ́n yà lọ́wọ́ báyìí o àmọ́ ní tí wọ́n jẹ wọ́n yà lélẹ́rí kìí ṣe nǹkan tẹ́ rò pé tóbi àwọn nǹkan tẹ́ fojú ó tóbi o àmọ́ ẹ fojú kéré ẹ̀ kí ni alákọ̀ọ́kọ́ yamshi bin namima òun máa ń sọ fúnfún káàkiri àdúgbò ìmọ̀ lọ lè rí èèyàn méjì papọ̀ anabi ni wọ́n jẹ́ yàn lọ́wọ́ nínú sàárè torí tó ṣe ẹlẹ́ẹ̀kejì la yastanzihu minal bawl tó bá tọ̀ tán kì í tábà òfin riwaya la yastatiru minal bawl ìmọ̀ ń tọ̀ níbi táwọn èèyàn ti máa ń rí yóò máa tọ̀ lọ́ọ̀kan báyìí ọ̀yàn máa rí gbogbo àwọn tọ́lẹ̀tì mọ́ṣáláṣí tá a máa ń kọ́ tá a máa kẹgbẹ́ ṣẹlá wa yẹn wọ́n kọ́ yàrá kan wọ́n wá sílé tọ̀ síbẹ̀ a wà wọ bẹ̀lẹ̀ kan náà a máa wá tọ̀ bọ́ bá gbójú báyìí ọmọ wo òhò ọmọ yẹn irú àwọn tọ́lẹ̀tì ni àwọn kèfèrí ni wọ́n máa kọ́rú ẹ̀ àwọn tá a bá ní mọ́ṣáláṣí wa ká lè change ẹ̀ ó sì kéré parí tí ọba sáàyè ẹ fi gáàpù kan ẹ fi ṣe kíni ẹ fi dẹmarkétì ẹ kálukú ọmọ ṣe tiẹ̀ ní lọ́tọ̀ọ̀tọ̀ torí pé ẹni tí máa ń tọ̀ níbi táwọn èèyàn ti ń rí ti ń tọ̀ láàrin ìta táwọn èèyàn ń wò wọn ni yóò jí ìyà sàárè àdìsí yìí jẹ́ àmọ̀ pé ìyà sàárè wà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ńgbọ̀rọ̀ wá rí báyìí kí ni palẹ̀mọ́ wa táàfin ní jíyà sàárè nǹkan méjì náà lálẹ́ mójútó al-iman wal-amalu salih kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè wo ìmánì wa sí ọlọ́run ìgbàgbọ́ ènìyàn òfin ní jẹ̀yàn nù sáré ẹlẹ́ẹ̀kejì òun náà ní iṣẹ́ rẹ̀ bọ́lọ̀ bá ti sànú yàn téèyàn bá ti bọ́ nínú ọ̀jàgà méjèèjì yẹn ọlọ́run wọ sànú yàn nínú sáré lẹ́yìn náà èèyàn wà lọ́lẹ̀ wà jẹ́nà pẹ̀lú àánú ọlọ́run faman kana yarju liqa'a rabbihi falya'mal 'amalan salihan ọlọ́run bá ní gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run dáadáa kọ́ ya máa ṣiṣẹ́ rẹ̀ kí ni wọ́n sọ lẹ́yìn mi wọ́n ní tó ń ṣe lọ́wọ́ yìí náà wọ́n máa sọ lẹ́yìn ẹ̀ sọmọ pé àṣírí rẹ̀ òbò yìí tó ń ṣe lọ́wọ́ yìí òun náà ni wọ́n máa sọ ní ẹ̀yìn rẹ̀ ọlọ́run lẹ́ni tí ó bá fẹ́ pàdé ọlọ́run dáadáa kọ́ máa ṣiṣẹ́ rẹ̀ ọwọ́ àfi májẹ̀mú kan sí ọ ní wala yushrik bi ibadati rabbihi ahada àmọ́ o bó ṣe kó ṣiṣẹ́ rẹ̀ tó kọ́ máa ṣẹbọ ìtumọ̀ ní pé tó bá ṣẹbọ iṣẹ́ rẹ̀ yẹn ò ní wúlò fún un ẹlẹ́bọ tí ń bòyàn lómi ẹlẹ́bọ tí ń fúnyàn lásọ ẹlẹ́bọ tí ń fúnyàn lówó ẹlẹ́bọ tí ń sokùn ẹbí pọ̀
ẹlẹ́bọ tó jẹ́ pé ẹlẹ́bọ ni ń sì wá máa ń dá sí ọ̀rọ̀ ìlú ìmọ̀ ń ṣàkíyèsí ìmọ̀ ń ṣàkólé kan lérí ọ̀rọ̀ àwọn èèyàn ó dá sí yàrá àti bàbá rẹ̀ àwọn èèyàn ń ṣeré lábẹ́ ó dálé kí ó lè rẹpẹtẹ àwọn èèyàn ń jáde lẹ́gbẹ̀rún ó ń díjọ sẹ́rí gbogbo dáadáa tó ṣe yẹn ó ṣe wàhálà lérí kéwù tó bá ti kú kò ní bá nǹkan kan nínú fáìlì ọlọ́ni la in ashrakta la yahbatanna amaluka ọlọ́run ní tó bá ṣe bọ́ gbogbo sẹ́ẹ̀rí rẹ tó ṣe ẹbọ sì bàjẹ́ kí ni wọ́n ń pè lẹ́bọ kágbẹ́bọ lérí ta mẹ́ta ìlà wàá gbà pé ẹbọ ni ààrẹ ẹbọ náà ni o kùrùbáàni ni wọ́n ń pè kùrùbáàni ẹni tí ń sin gbẹ́rẹ́ kí ni ń ṣe jàmọ́ ẹ̀dá mi lóhùn ẹ̀dá kù ẹbọ ní ṣe ẹni tí sògùn tajà kí ni ń ṣe jàmọ́ ẹbọ ní ṣe ẹni tó sọ nǹkan mọ́dì kí ni ń ṣe jàmọ́ ẹbọ ní ṣe ẹni tí ń wo yẹ̀pẹ̀ kí ni ń ṣe jàmọ́ ẹbọ ní ṣe ọlọ́run innamal ghaibu lillah ọlọ́run bá ní kọ̀kọ̀ òun nìkan lòun ní o alimul ghaibi wa shahada ọlọ́run lòun mọ̀ tọ́pamọ́ wa ta'ala Allahu amma yushrikun ọlọ́run bá ní sẹ́ ẹ fẹ́ bá mi kẹ́gbẹ́ bí kọ̀kọ̀ ni èmi nìkan mọ̀ mọ́ ẹni tí fi nǹkan kọ́lé kí ni ṣe jama ẹbọ ẹni tí rìn nǹkan mọ́lẹ̀ kí ni ṣe jama ẹbọ torí tí wọ́n pè lẹ́bọ ni pé ja'alu shariki lillah fima huwa min khasa'isillah gbogbo nǹkan tá a mọ̀ kọ́ lọ́wọ́ bá ní máa ń ṣe káwá wà lọ́dọ̀ ntọ́lọ́ndá ipò ló ṣe ẹni rò bukọ wálé ń ṣe jama tó lọ́n fẹ́ fi sògùn owó ẹ̀ ń pín tí sọ ni pé òun fẹ́ kó bukọ sọ̀hún dolówó ẹni ràdàbà tó fẹ́ fi sògùn sọ òyìn tí sọ ni pé òun fẹ́ kádàbọ̀ sọ̀hún tàbá wá gbé wọnú ìsìlámù tá nàbì mú wa kí láà máa pé ẹbọ ọlọ́ni wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́ni ẹ pè mí gbogbo ntẹ́ bá ń fẹ́ ẹ sá pè mí èmi ò dá yín lóhùn ọ̀ wá pé ọlọ́run mọ́ ọ̀ wá lọ lè bá ẹ̀dá ọlọ́run ọ̀ mọ̀ pé kìrìẹ́tọ̀ ojú kìrìẹ́sàn lọ kìrìẹ́tọ̀ làlá al-khaliqu gbogbo ntọ́kù ntọ́lọ́run dání al-khaliqu bayyinun an khalqi wọn lọ́lọ́run wà lọ́tọ̀ báyìí gbogbo ntọ́kù pátá ọ wà lọ́tọ̀ ló sì laysa kamithlihi shay ọlọ́run bá ní kankan báyìí kò dàbí òun ọlọ́run ẹja fẹ́ bọ́lẹ̀ o ètò kù lẹ́yìn ikú òun náà nìyà fẹ́lẹ́ bọ̀ ẹja dínúmàdùá tí wọ́n bá bá oògùn kan lọ́wọ́ mùsùlùmí oògùn òwòsàn ní ọ̀jẹ́ bí oògùn orí fífọ́ inú rúnrún oògùn làpálàpá jẹ̀díjẹ̀dí eléyìí ń da ọlọ́run gan lọ́kọ́ ní á lò ó ní fi shifa'u linnas ọlọ́run ní ẹ máa ń lá oyin ọlọ́run ní ìwòsàn bẹ́ẹ̀ ta ló fi ìwòsàn sínú oyin ta ló ní á lá oyin tọ́ ajẹ́pọ́lọ́ gan lọ́kọ́kọ́ fún wa ní ìyọ̀ǹda pé ẹ máa lo oògùn ìwòsàn àmọ́ oògùn ẹbọ ọlọ́run bá ní wala yushrik bi ibadati rabbihi ahada ẹni bá fẹ́ kú dáadáa ìbáàdà nítorí yẹ ká fún ọlọ́run la yushrik ahadan bi ibadati rabbihi kò gbọ́dọ̀ mẹ́lòmíì kó tó máa fi ṣẹ́gbẹ̀rẹ̀ kó tó máa fún ẹni yẹn náà nítorí kó fún ọlọ́run eléyìí bá ti kílẹ̀ àṣìwá èèyàn ti ní àtibọ̀tán dáadáa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run gbogbo sẹ́tà wa ń ṣe ìpátá àmọ́ wa béèrè àánú ọlọ́run ọba kun ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà sí wa lọ́mọ àlìjẹ́nnà kọ́lọ́mọ́sà sí wa lẹ́yìn lọ́mọ àná tí wọ́n bá ní kí lọ́kàn lẹ́yìn ikú òun náà ni sàárè sàárè yẹn ọ̀nà méjì ló pín sí àwọn kan ń dààmú àwọn kan ń gbádùn àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n ń ṣiṣẹ́ bọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ rí ọlọ́run ọba aláwo ṣe kí ni yọ́ máa kẹ́ wọn bẹ̀ ṣẹ́ra àwọn tí wọ́n ti ṣe rí táwọn ṣe bọ́ tí wọ́n ò túbá iṣẹ́ rí tí wọ́n ṣe yẹn kò ní bá wọn wọ sàárè nítorí pé ẹbọ yẹn ti bá ṣẹ́ rí yẹn jẹ́ kán tó kù ní ilé ayé àwọn ìyẹn tẹ́ bá ti kù nílé ayé àwọn lọ lè wọ náà gbére ni wọ́n kọ́kọ́ jìyà sàárè lẹ́yìn náà wọ́n ṣe wá lè wọ náà gbére kọ́lọ́ mọ́ ṣe wá lọ́mọ náà o omi ma yantafu bi ilmayit àwọn òkú wa tí wọ́n wá ń kú tí wọ́n ń lọ yìí àwọn nǹkan wo ni yóò máa ṣàǹfààní fún wọn kí làwọn ojúṣe wa fáwọn òkú wa bàbá rẹ ti lọ ó wà ní barisakho ìyá rẹ ti lọ ó wà ní barisakho ìyàwó ẹ ti lọ ẹlòmíì ọmọ ti fi kú sàgbẹ́ ọ̀rẹ́ rẹ ti lọ kí ni ojúṣe ọ̀gá rẹ tó ṣe wàhálà tó kọ lẹ́kọ̀ọ́ àfáà rẹ tó kọ́ ń ké wọ́n ti lọ kí ni ojúṣe àwa tá a kù fáwọn tí wọ́n ti kú wọ́n ní tẹ́nìkan bá ti dákẹ́ láàrin wa wọ́n ní ojúṣe wa òun náà ni pé kábò láṣìírí ká ló lè wẹ̀
káfa sọ sí la tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ kèfèrí ńkọ́ àníwẹ̀ la yugassal wala yukaffan wala yusalla alayhi wala yuqbaru fi maqabiril muslimin tó bá ti jẹ́ kèfèrí ló bá kú ìbá jẹ́ ìyá rẹ̀ ìbá jẹ́ bàbá rẹ̀ ìbá jẹ́ ìyàwó ìbá jẹ́ ọkọ ìbá jẹ́ àfa rẹ̀ tẹ́lẹ̀ àyè máa ilé mọ́mọ́ ti ń kú sípò kèfèrí ilẹ̀ Yorùbá fún rẹ̀ lọ́sọ̀ lérí mímbàrí ó làwọn ń ṣẹgbẹ́ àwọ wọn náà wá kan wọ̀ wẹ́gbẹ́ kan wọ̀ èyí ni kò ní ìdíkà máa tí wọ́n bá ti ní bàbá àmọ́mọ́ kú kẹsẹ́ tí ó débẹ̀ bàbá rẹ̀ kú ó kú sínú ṣọ́ọ̀ṣì Christianity ní í ṣe ẹ̀ẹ̀kan yìí sínú kòtò ní nígbà tí Abu Talib kú ebi Ali lọ lè bá ànábì ó ní ìrà ànábì olótú kan báyìí ànábì ní tọ́kàn náà ni pé ya Ali wari abak lọ́ọ̀lẹ́ ibo bàbá ìmọ̀lẹ́ lókun kò sí nǹkan kan mọ́ ànábì ọ̀pàṣẹ kan wẹ̀ wọ́n bá sọ sí la lọ́ọ̀lẹ́ ibo mọ́lẹ̀ lànàbì sọ kọ́mọ́ bá márùn bí kèfèrí bá kúnú ẹbí tàbá rẹni tí ó sìn inú àwọn yòókù rẹ̀ tẹ́jọ́ ń ṣẹgbẹ́ àwọn tẹ́jọ́ ń ṣẹgbẹ́ múlẹ̀ tẹ́jọ́ ń ṣe OPC Yorùbá nation tí wọ́n jọ ń kó gbére ọdẹ sí ara bọ́kàn bá ti kúnú wọn ànídébẹ̀ ọlọ́run wala tusalli ala ahadin minhum mata abada wala taqum ala qabrihi ọlọ́run bá ní gbọ́dọ̀ ṣàdúrà fẹ́ nìkan nínú àwọn tó bá ti kú sínú ẹ̀sìn mi ti gbọ́dọ̀ dúró etí sàárè wọn gbọ́dọ̀ kí ni sún wọn la gbọ́dọ̀ ṣàdúrà fún wọn ọkàn lọ lè kí wọ́n lé wọn pé wọ́n kó ara fẹ́ra kù wọ́n bá sì débẹ̀ ó ní ọlọ́run ó fi wọ́n sáàyè wọn ó ṣàdúrà fáwọn ọmọ rẹ̀ kọ́lọ́run jí wọ́n mọ̀nà àwọn ìyàwó rẹ̀ kọ́lọ́run kó jí wọ́n mọ̀nà ó ṣàdúrà fáwọn amẹ́ni tó ti kú kò jẹ́ ọ́ ládùúgbò àmọ́ bọ́bá bí ṣe ń lọ yẹn kò ní rọ́lọ́hún kalla innahum an rabbihim yawma idhin lamahjubun ọlọ́run bá ní gbogbo àwọn kèfèrí kò sí èyí tí ó rí èmi ọlọ́run nínú gbàdùn tó wà lálẹ́ janna tí ò sí gbàdùn tó tó mọ́ òun náà ní an-nazaru ila wajhi Allahil karim òun náà ní kéèyàn orí ọlọ́run ju al-qiyamah kéèyàn orí ọlọ́run nínú àlìjánná á padà rọ́lọ́run ọlọ́run sáfì mí náà sínú wọn kọ́lọ́n fi wọ́n náà sínú wọn àmọ́ ní ayé ń bí bíṣẹ́ òkan bá lọ́run rọ́lọ́run ẹ̀rọ nípa o ọlọ́run la tudrikul absar wa huwa yudrikul absar ọlọ́run bá ní kò sí ojú tó lè rí ọlọ́run àmọ́ ọlọ́run bá ń rí gbogbo ojú ṣẹwárí ẹni tó bá jẹ́ mùsùlùmí tẹ́ bá ti wẹ̀ tán tẹ́ fasọ ṣe la tán èyí tó kù ọyẹ òun náà ni pé kẹ wá pèrò kẹ kírun sí la ṣe rí èrò ká pèrò kérò pọ̀ ojúṣe wa ni fáwọn bàbá wa táwọn bàbá wa bá ti dákẹ́ wọ́n náà sọ fáwọn ọmọ rẹ pé tó ayé máa o mo lè dákẹ́ ẹ pèrò kọ́pọ̀ o ẹ wá dákun àwọn tí wọ́n ní ìmánì ní ẹ ṣe kí ni ẹ pè torí ẹni tí ò ní ìmánì oye àdúrà rẹ ò ní gbà tẹ́lẹ̀ ló sì jẹ́ pé wọ́n wo ibi tọ́mọ rìn sí ó wo àwọn ọ̀rẹ́ tó ní ó sì wo àwọn ìjọ tí tọ́mọ ṣe kí ni tọ́mọ rìn pẹ̀lú wọn bọ́ bá ti kú àwọn náà ni wọ́n wá kí ni sọ́la bẹ́ẹ̀ bá ti kú sí inú ẹgbẹ́ àwọn sì àwọn oníṣàkì wọ́n yọjú ọlọ́wọ́ tó wá sí rẹ̀ pé àṣẹ ìṣe mùsùlùmí kálukú sì wà á máa tó ń ṣe láti jọ ẹ̀ nítorí ṣe ń kọ̀rọ̀ tẹ́nìkan ọmọ ọlọ́wọ́ padà tu yà ló lè yọra kó mẹ́ wọ́n bá ṣe bídíà àwọn bídíà náà ni wọ́n pọ̀ wọ́n bá ṣe súnà àwọn onísúnà ni wọ́n pọ̀ anabi wa sọ̀rọ̀ kan anabi ni maami rajulin mayyitin fayakumu ala janazatihi arba'una rajula anabi ni arákùnrin kan tó bá jẹ́ mùsùlùmí tó bá fi kú àwa rí àwọn ogójì àwọn èèyàn tí wọ́n kírun sí la la yushrikuna billahi shay'a kò sẹ́ni tí ń ṣẹbọ nínú gbogbo wọn illa shafa'ahumullahu fi àbíkọ́ Ọlọ́run bá aláwọ̀ gba ìpè tí wọ́n bá ṣe ìpè Ọlọ́run bá gbà Ọlọ́run bá ṣàánú ẹ̀ Ọlọ́run bá fẹ́ríjì anabi ni àbíkọ́ Ọlọ́run bá gbà Ọlọ́run bá aláwọ̀ yọ gbàdúrà àwọn tí ò ṣẹbọ tí wọ́n kírun sí la níbo ló ti wá rí 40 ládùúgbò yín àwọn tí èsè bọ tí èsè gbẹrẹ tí èpọfọ tí èlànkan tí èlẹbọ ẹja lẹbọ ọmọjọyin tí èwẹsẹ ayé ọsẹ àjẹ ẹgbọtẹ àwọn kan máa sọ̀rọ̀ kan lẹ Yorùbá yìí wọ́n ní ẹrí yẹn tí wọ́n mọ́sálásí ẹ̀ ń pè lẹ́lẹ́bọ mo ní sílẹ̀ Yorùbá ń bílẹ̀ tó sọ yẹn èyí ó kò níbi títí ń bọ̀ gún sí yóò sì lè sáwọ́ Mákà yóò sì lọ Mákà yóò sì dé èyí ó kò níbi títí tọ́sẹ̀ títí ń tọ́pọ̀ lé nǹkan yóò sì jọ jímọ̀ yóò sì wẹ̀ yóò sì wá jímọ̀ ṣé kò sílẹ̀ Yorùbá ẹ wá ń sọ pé èèyàn wá mọ́sálásí ẹni kèfèrí ni ẹ̀yin mọ́yé kálukú lọ́mọ tó wà nù ẹ̀ àwọn mọ̀nàfíkù náà àwọn náà ń darapọ̀ mọ́ àwọn sàhábà lásìkò ànábì kọ́lọ́hún tó júwe fún ànábì pé eléyìí mọ̀nàfíkì ni eléyìí mọ̀nàfíkì ni eléyìí mọ̀nàfíkì ni wọ́n kàn wá ń kírun ní kèfèrí ni wọ́n àwọn ọmọ mọ́lẹ́jì wọ́n jọ tòṣì sáfù wájú wọ́n jọ kírun wọ́n jọ lọ yídí wọ́n jọ ja wọ́n jọ gbàwẹ̀ wọ́n yẹ kọ́ mu ila salati kọ́ mu kùsàlà tọ́wọ́dá sọ̀kò òrun wọ́n mọ lọ́tìkọ̀ yọ̀rọ̀ òun nà kọ́lọ́mọ̀sí wọ́n ní mọ̀nàfíkì o
alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àwọn ojúṣe wa fáwọn òkú wa kìí sòkú lọ́wọ́ ma kọ́ fẹ́ ṣe ọ̀daràn ọmọ ní sòkú bàbá ẹ̀ ọ̀daràn ọmọ ní sòkú ìyá ẹ̀ ó pe àwọn èèyàn tí wọ́n kírun sí la tí wọ́n pọ̀ ẹlẹ́ẹ̀kejì adhahabu bihi ila al-maqbara ẹ wàá gbé odi tẹ́ pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́n ọba àwọn bàbá wa ìtẹ́ ti wà lẹ́yìn ìtẹ́ wà alhamdulillah gbogbo ata ti nítẹ́ nílùú wa àìláṣeyọrí ẹ̀dá lè wá tẹ́ ìtẹ́ àǹfààní rẹ̀ pọ̀ á gbókò wa lọ sí tẹ́ kọ́dà bí bàbá rẹ̀ ní ibi ní ẹsìn mi sí ẹni dáhùn wàásùyà tó bá ti tako tànàbì ẹsìn báyìí lẹ́yìn mi tó bá ti tako tọ́lọ́hún ẹni lò ẹni dá lóhùn torí pé kẹgbẹ́ lọ́tẹ̀yìn ibẹ̀ ni orí wà ẹ wàá sin sí tẹ́ ẹ̀ ń bò mọ́lẹ̀ tán ẹni tí lọ ẹ̀ dùn bí ìṣẹ́jú 5 bí ìṣẹ́jú 10 létí sàárè anabi ni istaghfiru li akhikum ẹ tọrọ àforíjì fáwọn ayé ayé tó wà nù lẹ wasalu lahu tathbita ẹbẹ lọ́nkọ́lọ́n fẹnu rẹ̀ lẹ́nà fàyín náà wọlé àná yóò sàlẹ̀ torí pé wọ́n bí ilé rẹ̀ ń sìn o ìbéèrè táwọn dẹ̀ bí yẹn ni ó di tá mi ìgbádùn àti ìyà tó wà ní barisakho kí ni wọ́n béèrè jaba wọ́n béèrè má rabbuka ta ni Ọlọ́run ọba tí wọ́n ń sìn láyé wa ma dinuka ẹ̀sìn wọn ni wọ́n ń sìn wa ma nabiyuka anabi wọ́n ló ń tẹ̀lé tọ́ba yìí ní Allah ni Muhammad ló ń tẹ̀lé Islam lẹ́sìn wọn ó firi wọ́n bẹ̀rẹ̀ gbádùn ọkọjá pé èmi náà ha tí bá ti dínú sàárè bí kákan wí ni irọ́ o bọ́ọ̀ bá gbọ́ lọ́gbọ́n ò lè rí wí tọ́ba tó ń gbèsè mí gbọ́ yàtọ̀ sẹ́sì Islam tó tún yọ lọ́bẹ̀ ò lè rí wí tọ́ọ̀ bá ṣe súnà ànábì ò lè rí wí ọkàn rò pé kákan tó pé ànábì là ń tẹ̀lé irọ́ o nítorí fẹ́ sọ yẹn yóò ní í ṣe pẹ̀lú tó ti bá sábà nígbà tó wà láyé tó di yusuma kì í ṣe pé àwọn èèyàn kan yàrá wọn kan wí tó wà ti wù ò lè rí wí ànábì fi ní àwọn kèfèrí àtàwọn tí yóò ṣe ẹlẹ́sìn Islam tí wọ́n bá béèrè ha làwọn sọ ha láàdìrì mi ò mọ kankan wọ́n sì pé lóòótọ́ pé kọ́ wá mọ̀ lóòótọ́ gbà tó wà láyé kọ́ lọ wọ́n wà nínà ní òdùrọ̀ yẹn lọ́nìkan lọ́wọ́ bó ṣe rí wọ́n gbàgbà wọ́n ní gbogbo ntọ́lọ́ ń dání ọgbà ọ́ lẹ́yìn ọmọ èèyàn àtàlìjànú nìkan ní òní gbọ́ bó ṣe lẹ́yìn gbà ń báyìí oyè ó bẹ̀rẹ̀ wàhálà nìyẹn títí táyọ̀ fi parẹ́ lẹ́yìn ọdún mélòó la yọ parẹ́ lẹ́yìn ọdún mélòó al-ilmu indallah bóyá 1 billion years ló kú báyìí ẹnìkan kọ́ mọ̀ ní ti ń pààyàn lẹ́kún pẹ̀lú ẹni tọ́wọ́ sáré nìyẹn bóyá 1 trillion years ló kú ẹnìkan kọ́ mọ̀ ẹ wá wo bó ṣe gùn tó bẹ́ẹ̀ ni ọmọ wa máa sọ́fà títí tọ́lọ́wọ́ fi payé rẹ̀ tọ́ba wa jẹ́ ni tó jẹ́ pé ó dúró déédéé wọ́n fà á ó lálàá nìkan náà ni ó sì ń sin lọ́hùn ó sì ń wáre yẹ wá wà ní gbádùn títà yóò fi parẹ́ kọ́lọ́mọ́sá fi aṣọ náà àwọn ẹni rẹ̀ tábà tí wá kú ní tẹ́ gbogbo wa àmọ́ wa dá sàdúrà fún lọ́tọ̀ọ̀tọ̀ bá a ṣe jòkólẹ̀ ìta jòkólẹ̀ nínú ẹ̀sìn Islam ìwé ìjòkó bẹ́ẹ̀ ilé olóku o ìpè kí ni wọ́n ń ṣe lọ́ọ̀kan wọn lẹ́nìkan kú àwọn tó wá jòkólẹ̀ kí ni wọ́n ń ṣe ìwọ kí wọn ọ̀pọ̀ ìdá tọ̀hún náà kí wọn yọ̀pọ̀ ìdá tọ̀hún náà kí wọn yọ̀pọ̀ ìdá àwọn ọmọ wa ṣàdúrà fún gbogbo àtọ́ba tí rántí rẹ̀ àdúrà ń bókú bá a ṣe ṣàdúrà òun náà ní ń fa áwọ̀ láàrin wa àdíjà kú àbí àdíjà òkú nígbà òkú bó la nábì ṣe sòkú ẹ̀ àwọn ọmọ ànábì kú Zainabu kú àbí Rukaya kú Umu Kulthum náà kú bó la nábì ṣe sòkú wọn nígbà ànábì ti sin wọn sí tẹ́tán ó ti parí sí tẹ́ ló sì jẹ́ pé nílẹ̀ Yorùbá jọ́ mẹ́ta ni jọ́ méje ni 41 days ni ọdún kan ni ọgbọ́dún keje kò sí àkọọ́lẹ̀ kankan fún nínú tírà Ọlọ́run kò sí àkọọ́lẹ̀ kankan fún nínú àdìsí ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn bàbá wọn ní ká máa là á mọ́lẹ̀ kó sì máa fọ́ síbẹ̀ àbí ọmọ fọ́nká kálukú ọmọ wa mú títí ẹ̀ sọmọ pé gbogbo nǹkan wọn ní ká ṣe táwa ti pè lẹ́sìn nígbà náà kírun sí ànábì ní sallu kama ra'aytumuni usalli ànábì ní kírun bí n ṣe kí ó ní ta'khudhu anni manasikakum hajj mo ṣe yìí bí mo ṣe ṣe náà nìkan yìí náà ṣe bó la ànábì ṣe sọkú ọ̀rọ̀ yẹn wọ́n fa wàhálà wọ̀ ẹ̀ kàn pé àwọn afa aládùúgbò pé ẹ wá ṣàlàyé bá ànábì ṣe kírun tẹ́ bá ti sọ tán ẹ wá ṣàlàyé bá ànábì ṣe ṣe òkú ẹ wá ṣàlàyé bá ànábì ṣe ṣe hajj tẹ́ bá ti ṣàlàyé yẹn tán ẹ ṣàlàyé bá ànábì ṣe sọkú nígbà gbẹ̀mí wa ló fi di ọ̀ràn sí wa lọ́rùn níbo tẹ̀lé pé à ń sòkú
láti gbà yẹn ni wàhálà ti dé. Wàhálà lákọ̀ọ́kọ́ òun náà ni pé òkú wà níbẹ̀rù ọlọ́mọ bá a ṣe sòkú yẹn lámọ̀ sí kínní ìlàmọ̀ràn torí oore kan tá a fẹ́ rí mbẹ́ bóyá popularity pé ọ̀sẹ̀yìn ìyá ẹ̀ ọ̀sẹ̀yìn bàbá rẹ̀ àbí torí owó tá a fẹ́ sí kínní tá a fẹ́ pa wọ́n ti òkú lẹ̀ báyìí àfọ̀mọ́ béèrè pé àwòdà àwọn ọmọ ẹ̀kọ́ kí ló fẹ́ fẹ́ ṣe òkú téèyàn rí níjọ́ ohun tó jẹ́ pé oṣù kan ara yóò sì máa gbà téèyàn rántí báyìí pé ẹ́ ìjọ ní ọkàn mi ní ọlọ́run ọ̀rẹ́ mi lọ́lọ́ yìí àbúrò mi lọ́lọ́ yìí ẹ̀mí ti lé látara ìwàkuwà látara ẹ̀rọ ọlọ́run gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tún kan ọ̀rọ̀ tàwa àfáàyè mà bá ń ṣe sọ̀rọ̀ àwọn ọjọ́ àlùkìyà bọ̀ kéèyàn mọ̀ kọ́mọ lè ṣàlàyé fáwọn èèyàn ìpè tọ́lọ́run sọ ni ọlọ́mọṣájà wa ní òṣèrà gbogbo aláwa lọ́wọ́ wàhálà wàhálà lẹ́sà aládàá lẹ́dínà òrìṣìlá iléhìm wàhálà lẹ́sà aládàá lẹ́mùrìṣìlì ọlọ́run ni á béèrè lọ́wọ́ àwọn afá àwọn ìnáwó ọlọ́run àtàwọn afá tó rọ́ lé wọn á béèrè ìpè ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn lẹ́yìn náà á béèrè lọ́wọ́ àwọn tá a sọ fún ìpè ẹ̀yìn kápẹ́tà bíríkìlà bàbá olówó ṣé wọ́n sọ àbí wọ́n sọ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa àdúrà ń bókú ẹni bá láàdúrà bókú á máa yà wá bí àyà mẹ́ta ń sìn tọ́ba ti wá sọ pé àní tó ń sọ náà ni pé àdúrà ìbókú àwa kà fara rẹ̀ yóò di kèfèrí lábẹ́ ẹ̀sìn ọlọ́ torí tọ́ba ti pẹ́ ọlọ́wọ́n bá nírọ́ kí ni ọmọ jẹ́ yóò máa jẹ́ kèfèrí ni ọlọ́run ní wa qur rabbi irhamhuma kama rabbayani saghira àdúrà ni ọlọ́run ní máa sọ wọ́ ọmọ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ dààmú púpọ̀ máa bẹ̀ mí kí n kẹ́ wọn bí wọ́n ṣe kẹ́ wọn náà nígbà tó wà kékeré àwọn ti lọ́nsìn máa ṣàdúrà fún wọn ọlọ́run walladhina ja'u min ba'dihim yaqulun ọlọ́run láwọn kan ní àwọn ẹni rẹ̀ àwọn òde lẹ́yìn àwọn ẹni rẹ̀ ṣáájú Rabbana wọ́n mọ̀ wá sọ pé wọ́ọ́ lọ ighfir lana fẹ́ríjìn wa wal ikhwanina alladhina sabaquna bil iman gbogbo àwọn ọmọ ìyá wa táwọn náà ṣáwájú wa pẹ̀lú gbàgbọ́ bá wa fẹ́ríjìn àwọn náà àdúrà ń bókù àbí òbókù jama àdúrà ń bókù anabi wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n tàn anabi bá kọjá ní tẹ́ anabi máa ń ṣàdúrà asalaamu alaykum ahla diyari ẹ̀yin tẹ́ wà nínú ilé yìí ilé lànà bí pé dàrá ní diyari àlàáfíà ọlọ́nkọ́ mọ́ bá yín o a jẹ́ pé ilé wa permanent houses wa ò ní ìtẹ́ eléyìí tá a wà tẹ́nì kọ̀ọ̀kan wa tá à ń gbé yẹn a kàn ń gbé bẹ̀yẹn fásitì kan díẹ̀ àsìkò díẹ̀ ànábì oní àlàáfíà kọ́ mọ́ bá gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé yìí minal mu'minina wal muslimin gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùmínì òdodo mùsùlùmí òdodo. wa inna insha allahu bikum lahikun àwọn náà ń bọ̀ wá bá yín o anabi ní ma ṣàdúrà fáwọn tó wà ní tẹ́ tẹ́ bá ti kọjá ń tẹ́ àbẹ́ gbókù lọ tẹ́ àǹfààní ẹni tó bá sin sí tẹ́ àǹfààní tẹ́ ẹni tó bá sin sí tẹ́ àǹfààní tí wọ́n jẹ nìyẹn gbogbo àti wọ́n ti ń gbókù lọ tẹ́ ni wọ́n ma ṣàdúrà fún àmọ́ wọ́n kàn sí wọ́n sẹ́yìn ilé àgbàrá ń kọjá ń bẹ̀ wọ́n sì wọ́n síwájú ilé àwọn èèyàn ń tọ̀ síbẹ̀ ẹ bá rí báwọn ṣe ṣe sàárè nílẹ̀ Yorùbá kọ́dà bí Yorùbá gbọ́ ayé àtàdísì èèyàn sọ pé ẹ̀dákẹ́ má sinmi sílẹ̀ o lẹ́kọ̀ọ́ ti wá ń bẹ̀ lọ́wọ́ alẹ́ wọ́n máa ń tẹ́ni síbẹ̀ tí wọ́n gbà tí wọ́n máa sùn bẹ́ẹ̀ àwọn yẹn bára wọn sùn bẹ́ẹ̀ àwọn sàárè tó wà ní kọ̀rọ̀kọ̀rọ̀ Agége wọ́n wá ń tẹ ọmọlẹ̀ lọ́wọ́ ń tẹ ọmọlẹ̀ bọ̀ ó sí láàrin àwọn yòókù rẹ tí wọ́n ti máa ṣàdúrà fún ojoojúmọ́ olùsí ni àlàáfíà Ọlọ́run máa bá yín o ẹ̀yin tẹ ojú olùgbàgbọ́ òdodo tẹ wà ń bí o ànábì ní ká máa ṣàdúrà fún wọn nasallallahu lana wa lakumul afiya àlàáfíà Ọlọ́run máa bẹ yín máa bá wa náà bí wọ́n ti ṣàdúrà yẹn tán àdúrà yóò bò yín dàrú ni ànábì dìde ńjọ́ kan lóru ọba lọ sí Baqi al-Gharqad ìtẹ́ ńlá kan ni ìyàwó Aisha ọ̀dọ̀ ànábì ló wà ànábì wà lọ́dọ̀ rẹ̀ ó wá dìde ó wá ní Bàrírà pé kọ́ ló bá wọn tọpasẹ̀ ànábì ipò lànábì lọ bóyá olùkọ́ ànábì lọ ọ̀dọ̀ ìyàwó mi ọba rí i pé ànábì ń bọ̀ láti ìtẹ́ ò jìnnà sílé ànábì wa ni Ọlọ́run ló gbé mi dìde ó ní kí n lè ṣàdúrà fún gbogbo àwọn tó wà nítẹ̀ ìtumọ̀ ni pé a máa ń ṣàdúrà fún kù lẹ́yìn náà tó mú jáde mbẹ̀ pé ìtẹ́ da ká ní tẹ́ mùsùlùmí tẹ́bá ti wá gbókùn yín tẹ́bá ti gbé lọ tẹ́bá ti sin tán tí wọ́n ti ń béèrè pé ìjọ ni gbogbo ọ parí ìjọ níjọ́ mẹ́ta ó ní kò sí ìjọ mẹ́ta ìjọ oníjọ́ méje ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àràkọọ́lẹ̀ fún ẹ̀sìn wa ni ìjọ kátó wá pé ìjọ mẹ́jọ kátó wá pé ọdún kan àbí wọ́n wá ń yí ẹ̀yìn rẹ̀ padà láwọn ìlú tán ti máa ń yí padà àmọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba inú aburú yẹn Ọlọ́run ni ó sí nílùú wa ta wáyé kọ́lọ́ mọ́tà ìsàlẹ̀kùn ìmúdóṣinṣin wa léde sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ̀dọ̀ udaynihi ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn gbàtà wa ti kú onítẹ́ ó ti parí síbẹ̀ nù ní tó kù ni pé ká lè mójútó gbèsè tó kù ṣe kíni tó kù jẹ kì í sàwọn aláàmà lọ lè sunkún màálù
àwọn ìlú kan bẹ tí n bá ń sunkún tí ń gbàdá dálẹ̀ báyìí kì í ṣe pé wáyà ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ni ń ronú bó ló ti fẹ́ rí owó tó fi ṣe kí ni tó fi sòkú torí pé òun náà ti dájọ́ òun náà sì fẹ́ gbàjọ́ ó ti bá wọn ṣe ń Jẹ̀bú ó bá wọn ṣe ń Lọrin ó bá wọn ṣe lẹ́kọ̀ọ́ ó ní bí wọ́n kọ́ sí ipò tí ìyàtọ̀ òun náà bá kú òun náà ṣe kí ni òun náà lè gbàtọ̀ òun náà ọlọ́run ṣe sàárà ọ̀pọ̀ màálù ọ̀rọ̀ ráìsì ọ̀rọ̀ ẹ̀wà ọwọ́ di ọwọ́ rọ̀lẹ́ àwọn yẹn jẹ sàárà tán ni wọ́n ń béèrè pé ọ̀nà ibo ni wọ́n gbà pé wọn ò dáwó ẹ̀dàkùn nínú ìtumọ̀ ẹni tí ò kéwù sí sàárà nìyẹn tẹ̀ ń pé tí ìmọ̀ sàárà fún albaransi èyàn ní ìrètí kankan lọ́dọ̀ ẹ̀ mọ́ ìjẹ́ pé sàárà ni pé n tó fúnyàn nítorí ọlọ́ ọwọ́ fúnyàn ní sàárà ọwọ́ àtúngbà kankan lọ́wọ́ ń tọ̀ ń padà òun jẹ màálù ìwọ gbowó lọ́wọ́ ẹ̀ ṣé sàárà nìyẹn ìwọ tó bá ń tanra rẹ o ṣe sàárà ọ̀ kàn ń ṣèrànù àbó ń ṣe bísínẹ́sì kátó wá pé àwọn tí wọ́n ń jó tí wọ́n ń lùlù àwọn tí wọ́n ń jó tí wọ́n èyàn ń bẹ lábẹ́ yẹ̀pẹ̀ ń bẹ nínú òkùnkùn ń bẹ lábẹ́ pákó àwa jó àwa ń lùlù àwa wọṣọ tuntun eré yẹn ò pé tẹ́lẹ̀ yẹn bá pé èyàn mọ̀ pé tọ́kàn kọ́ yẹn nítọ́kàn ni pé ṣé bàbá yìí ṣé barisaku tó wà yẹn ṣé ó wà láàrin àwọn tí wọ́n ń gbádùn ni àbọ̀ wà láàrin àwọn tó ń ṣe kí ni tí wọ́n ń jìyà ibi tọ́lọ̀ yẹn ti bàyàn lẹ́rù ni pé ẹ̀ẹ́rì ta ẹlòmíì ẹ̀ ní rínú rẹ̀ ẹ̀ẹ́rì ta rẹ̀ ẹ̀ ní rí kọ̀kọ̀ rẹ̀ ẹ̀yin ó rò pé ó yẹ kó máa gbádùn yín sì ń jìyà torí àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tí ó ti karabọ̀ tẹ́yìn ò ṣe kí ni tẹ́yìn ọmọ ẹlòmíì lẹ́sìn rò pé ní burúkú ni kọ́jẹ́ pé ó kù díẹ̀ tí ó fi kú ó ti túbá ẹ̀yẹ́ kan láti rẹ̀ kọ́dà ní mọ́sàdúrà fún ó sì ń bẹ nínú kẹ́ lọ ìgbà téèyàn wá mọ ibi tó kù yẹn wà ṣé ẹ mọ̀ pé èèyàn gbọ́dọ̀ wọṣọ tuntun níjọ́ ọdún à ń ṣe nìka à ń ṣe ìyàwó à ń kó mọ ìlà wọṣọ tuntun níjọ́ ìdì níjọ́ jímọ̀ eléyìí ó kílẹ̀ àdìsí wà lérí ẹ̀ kọ́dà ó bọ́kọ lọ́mú ipé téèyàn máa ń ṣe ìyàwó fọmọ téèyàn ń gbọ́mọ lọ́lé ọkọ ká wọṣọ tuntun níjọ́ wàlímọ̀ níjọ́ òkómọ kéèyàn wọṣọ tuntun níjọ́ ìdì níjọ́ jímọ̀ á mọ̀ pé ìdùnnú là ń ṣe kí ni bóun lè yóò ṣe wọṣọ tuntun torí pé nìkan kú àṣà yẹn ó wá láti inú àṣà àwọn kèfèrí ní lọ́wọ́ ní Islam kì í ṣe tí mùsùlùmí bá wọn ṣe aṣọ òkú àyẹ́rà ní Islam àyẹ́sọ òkú dépò tára sọ òkú ẹ̀yọ́ màyá mi nínú tó kù tó bá ní ìjọ olókù ó ní òkú kọkàn ìtọ́kàn ní kọ̀dọ̀ òde yìí nìyí bó láti san gbèsè tí bàbá jẹ àtìyá ta ló jẹ lówó ó san gbèsè rẹ̀ gbèsè méjì ló wà gbèsè yìí tó jẹ́ tọlọ́hun àti gbèsè yìí tó jẹ́ tàwọn ọmọ nàbì Ádámù anabi nafsul mu'mini mu'allaqatun bidaynihi hatta yuqda anhu anabi ni ẹ̀rí mùmínì òdodo tó bá jẹ gbèsè tó bá jáde láyé nafsul mu'mini mu'allaqa ìtumọ̀ ni pé mahbusatun minan ni'am gbogbo ẹni ó bá ti jáde láyé tó bá jẹ gbèsè wọ́n ní ìdẹ̀ra tó yẹ kí wọ́n fún ìdẹ̀ra yẹn wọ́n ní ti fún mahbusa yọkan wà ń bẹ̀ sẹ́mu kó ti ní problem nìyẹn torí pé ó jẹ gbèsè kó tó kó lé ayé títí tí wọ́n fi san gbèsè yẹn tó bá ti wá san gbèsè yẹn tán ìkẹyìn ó sì wá sí kínní yóò sì wá dọ́dọ̀ rẹ̀ yóò sì máa gbádùn gbèsè yìí lọ́pọ̀lọpọ̀ wa jẹ lẹ́ni táwọn mọ̀ sọ pé tani ó jẹ gbèsè Nàìjíríà náà jẹ gbèsè ẹlòmíì kan wá yáwó àníyàn pé ò ní dá padà ló ṣe kínní ńlọ́dà ẹni bá sì ti wá yáwó tó bá láníyàn pé ò ní dá padà ànábì ní Ọlọ́run ní jórí dá padà kó lè bá jìyà ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹ rí ọ̀rọ̀ gbèsè yìí wọ́n tó bá jẹ́ gbèsè tọ́lọ́hún bóyá ó lérí pé òun ò ṣe kankan fọlọ́hún kò padà wá ṣe mọ́ ẹ bá ṣe ó dáná kàfàrà kan ẹ bá tán rẹ̀ ó jẹ́ Ramadan ẹ bá gbà padà yín tẹ́ jogún ẹ bá gbà padà owó zakati kò yọ àbí kò rántí ẹ bá ṣe kíni ẹ bá yọ arábìnrin kan lè bá nẹ́bọ̀ Muhammad sallam ó ní inna ummi matat wa alayha sawm Ramadan ó ní ìyá mi kú ó sì jẹ gbèsè àwẹ̀ Ramadan afa asumu anha sí mo lè gbà fún anabi sumi ani ummiki ara'ayti law kana alayha daynun akunti qadiyata ló lè san gbèsè Ọlọ́run ọba àwẹ̀ tó jẹ́ ń bá gbà tó bá jẹ gbèsè láàrin ìlú ṣé bá san abẹ ní bá san wọn làwọn bá san anabi ní okudu laha fallahu haqqu bil wafa ẹ lè bọ́lọ̀ náà san ẹ lè bá san gbèsè lérí gbèsè tó jẹ fọlọ́wọn ọba náà
àmọ́ wà nínú àárẹ̀ nínú Ramadan ó wá ṣàárẹ̀ yẹn lẹ́yìn Ramadan ó wá kú sínú àárẹ̀ yẹn àníbàsán torí pé àsìkò tó wà yẹn àwòye sọ̀rọ̀ yẹn lérí ẹ̀ àmọ́ àárẹ̀ ti lọ lẹ́yìn Ramadan yín ti ń lòdì yín ti ń jáde yín ti ń jẹun àárẹ̀ ti yá kò wá san àwẹ̀ yẹn ó ti láǹfààní àti san kò wá san tó bá kú àbá san àbá gbàwẹ̀ yẹn pẹ̀lú yọ̀ǹda títí Ọlọ́run ọba wa mọ́ máa ta wà alẹ́ sọ̀wọ́n anábìlẹ̀ tó bá kú tó jẹ gbèsè àwẹ̀ fàlìyẹ́sùn àánú wàlíyòhò àwọn tí ó jogún ẹ̀ náà nìkan ṣe kínní kan bá san gbèsè táwọn ọmọ nàbì ádámà òun náà ní owó lẹ́yìn náà ẹ̀yọ́ máa yá mi nítorí kan sàdákàtù járíà oníkínlá fẹ́ ṣe fókun yẹn tí ìdẹ̀ra nù sàárè òfin máa pọ̀ sí tí wọ́n náà bá wò wàhálà tí ìyá rẹ̀ ṣe tí bàbá rẹ̀ ṣe ó rí i pé ńgbà ọbẹ̀ rẹ̀ jiná tán lọ́lọ́run ṣe kínní lọ́lọ́run mú lọ́dọ̀ ńgbà ọbẹ̀ jiná tán kí ìyàwó máa jọbẹ̀ kí bàbá máa jọbẹ̀ ní kúbádé ló ṣe jẹ́ pé ẹjẹ́ àtọ́ ọmọ pẹ̀lú àníyàn pé afẹ́kọ́mọ yẹn wà lí Jánnà ká tọ́ ọmọ pẹ̀lú ẹ̀sìn lèyìn òfin ní lùs tó bá tọ́ lérí ayé nìkan pé yọ̀ọ̀ra mọ́tò fún ọ yọ̀ kọ́lé fún ọ bẹ́ẹ̀ mi bá ti bọ́ mọ́tò òwúlò mọ́ o ilé òwúlò mọ́ o bàtà òwúlò mọ́ aṣọ òwúlò mọ́ o àmọ́ tó bá tọ́ lérí ẹ̀sìn tó bá ti jáde láyé sàárà nínú àwọn ládá tí máa ń bòkù nínú sàárè òun náà ní kọ́ ọmọ ṣàdúrà fún yàn ọmọ tó ń ṣàdúrà fún ọ kò ní jọ ọmọ lẹ́bọ yọjọ ọmọ sunna tó ní tawhid ọmọ tó àwọn kafirina illa fi dalal àwọn bá ní àdúrà táwọn kèfèrí bá ṣe wọn kú dànù ni ẹni tí ọgbọ́ lọ́wọ́ gbọ́ ni wọ́n máa bẹ Ọlọ́run fún ọ ló ṣe jẹ́ pé ẹni tí ó bá kọ́ ọmọ ẹ̀ lẹ́sìn yóò lùsì láyé yóò lùsì lọ́run ẹni tí ó bá kọ́ ọmọ rẹ̀ ní bí ó ṣe jẹ láyé bí ó ṣe jẹ yóò dààmú lọ́jọ́ alẹ́ wọ́n ní torí wọ́n ní ká máa tọ́ ọmọ ká lè bá jẹun wọn láyé ká lè bá jèrè wọn lọ́run ayé láti jẹun ọmọ ọ̀run láti jèrè ẹ̀ oúnjẹ nìkan la jẹ láyé ọ̀run lèyìn ti jèrè ọmọ ó dẹ̀ lọ́mọ tó bá mùsùlùmù dọ̀run èèyàn wà nínú sàárè yóò sì máa gba ládá láì sí ilé ayé nínú àwọn sàdákà járíà tí wọ́n ní ká máa ṣe òun náà ni bina il masjid ká kọ́ mọ́sálásí fún bàbá wa ká kọ́ mọ́sálásí fún ìyá wa àbí ká gbẹ́ kànga fún ìyá wa àbí ká kọ́ ilé ẹ̀kọ́ fáwọn àfa wa tí wọ́n ti kú darul aitam ilé ọmọ òrukàn ká kọ́ fáwọn tó jẹ́ pé wọ́n ti lọ wọ́n ti kú ló kọ́ wọn kára kùránì lọ sí mọ́sálásí wọ́n ní ká ṣe wákàfù tìjárí òun náà ni kéèyàn kàn ra bíódìn kan ó ní bíódìn yìí èmi mo ní ọ àmọ́ gbogbo owó tí wọ́n bá ń gbà ń bẹ̀ mo fi ṣe sàárà fún bàbá mi òun náà ló ní ọ ẹnu owó tí máa ń jáde ń bẹ̀ yóò máa jẹ́ sàárà fún bàbá rẹ̀ eléyìí náà ń pè ní wákàfù tìjárí tẹ́yìn bá jáde nílé ayé anábì ní idha mata ibnu Adam qata'a anhu amalu illa min thalath anábì ní tẹ́yìn bá ti kún nílé ayé kò sí tó lè wúlò fún yàn má kò síṣẹ́ tẹ́yìn lè ṣe má tẹ́yìn lè gbalada àfihàn mẹ́ta lókùn tí wọ́n máa bá yàn kí ní alákọ̀ọ́kọ́ sadaqatin jariyah sàárà tá a ṣe tọ́jẹ́ pé ládàá rẹ̀ ń bá yàn jojoojúmọ́ ìwọ́n tó kọ́ mọ́sálásí sìn táwọn yẹn bá ti ń jáde mọ́sálásí láàárọ̀ ìyá rẹ̀ tó kọ́ fún yọ ara ọmọ dẹ̀ nínú sàárè ní jojoojúmọ́ táwọn yẹn bá ti ń lọ mọ́sálásí yẹn ìwọ́n tó lọ lè gbẹ́ kànga gbogbo àtàwọn yẹn bá ti ń pami lódò ni ara ọmọ dẹ̀ bàbá rẹ̀ tí máa ń bẹ nínú yà ọlọ́run máa sì yà yín fúnfún yẹ tí máa ń bẹ nínú ìkẹ́ náà máa ṣe kí ni yóò máa pọ̀ sí i wá wo ọjọ́ tí bọ́ọ̀ tí ó lò kó tó gbẹ kànga wọdún tí ó lò kó tó gbẹ nígbà míì gan gbogbo tí bàbá rẹ àti ìyá rẹ sí nígbà wọn lé ayé níṣẹ́ rí ó lè má tó kànga tó ṣe kí ni tó gbẹ fún Sáàdù ó lè bá nẹ́bùwà Muhammad sallam ó ní ìwò òjíṣẹ́ ọlọ́run ó ní ìyá mi mà dákẹ́sìn ìyá mi kú afa àtàsọ̀dákọ̀ àníhà ṣé mo lè ṣe sàrà fún ànábì ní ìyá rẹ kú Sáàdù ó lè ṣe sàrà fún ó ní sàárà wo lọ́wọ́ lọ́lá jù anabi ní sákò ìlmà anabi ní lọ́lẹ̀ gbẹ́ kànga fún ẹ̀wọ̀n tá anabi ní ká máa ṣe fókù ẹ̀wọ̀n tá wà ń ṣe kíní ẹ̀wọ̀n ṣe tẹ́yìn bá jẹ́ mùsùlùmí òdodo gbogbo tó bá fẹ́ ṣe ilé ayé ó fà anabi sàṣíwájú rẹ̀ ipe ìrun tí mo fẹ́ kì í ẹ dákun ẹ ṣàlàyé fún mi kí n má kírun ṣòfò bó la anabi ṣe kíní lókì ó fẹ́ lọ Mákà ó lè bá wọn àfa ẹ dákun ẹ bá ń ṣàlàyé hajjatul rasul bó la anabi ṣe hajj kọ́ mọ́ bá ṣe lé lọ Mákà ó fẹ́ yọ sàká ó lè bá wọn àfa ẹ dákẹ́ ṣàlàyé fún mi ó bímọ ó lè bá wọn àfa bóòlù ànábì ṣe kó ma ó fẹ́ ṣèyàwó ó lè bá wọn àfa bóòlù ànábì ṣe ni kò ṣèyàwó tó dá ànábì lọ ń tẹ̀lé ànábì ní rọ̀ṣúlù jíṣẹ́ ọlọ́run tán ránṣẹ́ ọ òkú rẹ̀ wá kú gbàrà báyìí ó lè bá wọn àfa ìpè dákun kí ni kí n ṣe àwọn ni wọ́n ṣàlàyé fún ọ pé ẹja ṣí tíra inú tíra láti mẹ́sìn
kì í ṣe pé wọ́n ń ṣe báyìí àṣà wa ni abá lọ́wọ́ àwọn bàbá àwọn bàbá Ọlọ́run bá kẹ́ gbogbo wọn àwọn bàbá yẹn ṣe dáadáa púpọ̀ wọ́n sì láníyàn tó dáa wọ́n sì gbìyànjú nínú ẹ̀sìn ara gbìyànjú wọn ní gbogbo àwọn àtàjù kúlẹ̀ Ọlọ́run bá sábà gbàgbọ́ wọn àmọ́ kì í ṣe gbogbo tí wọ́n ṣe lọ́kọ̀ rẹ̀ tì ẹ̀yọ́ màyá mi kì í ṣe gbogbo tí wọ́n ṣe ló ṣe kíni ńlọ́kọ̀ rẹ̀ tì èyí tó bá kọ̀ rẹ̀ tì ń bẹ àmọ́ àbálọ̀ èyí tó bá kọ̀ rẹ̀ tì á kọ̀ rẹ̀ tì àmọ́ wá ṣàdúrà fún wọn á sì máa tọrọ àforíjì fún wọn kò tọ́ sọ ẹnìkan kọ́ yanu kọ́ máa pé àwọn bàbá kan iṣẹ́ kí ni wọ́n ṣe kèfèrí làwọn bàbá alákọ̀ọ́kọ́ ni pé bàbá tó pé kèfèrí yìí ṣé ọba kúfùrù lọ́wọ́ ẹ̀ nítorí pé tọ́ọ̀ bá mọ̀ dáadáa tọ́ọ̀ bá ń sọ wàhálà ńlá ni ẹni tọ́ọ̀ bá ti ń ṣe kúfùrù gan ọgbọ́dọ̀ pé kèfèrí títí tó fi ṣàlàyé fún pé ti ń ṣe yẹn ọ̀dà ó sì máa yà wá tọ́ba máa yà wá tọ́ba ní tó wọ́n mọ̀ ṣe nìyẹn àbọ̀ sọ fún rẹ̀ pé àwa ń ṣe nǹkan báyìí ọ̀sọ́ ẹni tó ti sọ nǹkan ó ti sọ bóun ṣe jẹ́ ó sì jẹ́ pé kádàkùn torí tọ́lọ́wọ́n ọba wa ká máa ṣàdúrà fún gbogbo àwọn àgbàlagbà tó ti lọ ká sì máa tọrọ àforíjì fún wọn lẹ́yìn tí ó kù díẹ̀ káàtó kàngálà anábì ní ká gbẹ́ lẹ́yìn náà Qur'an kó lọ mọ́ṣáláṣí anábì ní ìdáàmà tàbùnà adam kọ́tà anu amúlẹ̀ ilà mẹ́ta sadaqatin jariyah aw ilmin yuntafa bihi ẹni bá kọ̀yìn lẹ́kọ̀ọ́ wọn ni ó wá wà nílé ayé yóò máa gbalada tó bá tún kú àwọn tọ́kọ́ lẹ́kọ̀ọ́ yẹn tẹ́kọ̀ọ́ yẹn ṣàǹfààní yẹn wọ́n mọ̀ mú ládàá rẹ̀ wá bá wọn ẹ wo àwọn tí wọ́n ti kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ tí wọ́n ti lọ Imam Shafi ingbalada Imam Maliki ingbalada Imam Ahmad Hanbali ingbalada Ibn Taymiyyah ingbatẹ Imam Ibn Qayyim Jawziyya ingbatẹ gbogbo èyàn tó kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ní yóò máa ṣàǹfààní fún nínú sàárè táwọn yẹn bá ti ń ṣàǹfààní níbi ẹ̀kọ́ tó ṣe kí ni tọkọ wọn torí kéèyàn tó lè kọ́ yẹn lẹ́kọ̀ọ́ èyàn làágùn èyàn dààmú lẹ́yìn náà waladin salih yad'u lahu àbọ̀mọ̀ ti ń ṣe àdúrà fún yàn ẹ̀yọ́ mayami nínú nǹkan téèyàn máa ń ṣe fókù tí máa ń ṣàǹfààní fókù òun náà ní ká ṣe hajj fún òkú ẹnìkan lè bá anabi ó ní ìyá òun ó ní wọ́n fẹ́ ṣe hajj kò wá rí ṣe mọ́ sóhun lè ṣe hajj fún anabi ní hujji anha anabi lè ṣe hajj fún wọ́n sì gbé bàbá rẹ̀ dìde lálàlá hajj tó bá dé jálè kìámà kò sì dé mọ́kàrí àwọn olówó ń bẹ tí wọ́n fowó ṣòfò owó màálù 2-3 tó ra ní ó sanwó hajj èyí ra màálù 400,000 méjì àbọ̀ra mẹ́ta yóò lọ mọ́kà bí ò ní lọ mọ́kà kò ní gba aládá lérí èyí tí ń pa yẹn màálù tí ń pa yẹn kò ní gba aládá lérí ẹ̀ èyí tó gba aládá lérí ẹ̀ kò ṣe àmọ́ ṣe hajj fún yàn tí òbí yàn tí wọ́n sì kọ́dọ̀kọ́ rẹ̀ sínú àwọn alálàájì lẹ́yìn náà wọ́n máa sokùn ẹbí pọ̀ ẹnìkan lè bá nàbì sàlẹ̀ ó ní iná abára albirri sílẹ̀tù alwaladi ahlahu di abi àwọn dáadáa olótùkù tẹ́yìn lè máa ṣe fáwọn òbí tí wọ́n bá ti lọ ànábì ni wọ́n máa sokùn ẹbí pọ̀ ni àbúrò bàbá rẹ̀ ó máa lọ lè kí ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó kú ó máa lọ lè kí àbúrò ìyá rẹ̀ ó máa lọ lè kí ó máa lè ṣe dáadáa sí ọ̀rẹ́ bàbá àtọ̀rẹ́ ìyá ẹ̀ ànábì ní gbogbo dáadáa tó bá ń ṣe sáwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ àbọ̀ àwọn ọ̀rẹ́ ìyá ẹ̀ àbáwọn ẹbí ìyá ẹ̀ ẹbí bàbá ẹ̀ wọ́n máa fi ṣe ìdẹ̀kùn fún bàbá rẹ̀ nínú sáré sọ pé bàbá rẹ̀ ní ṣe tẹ́lẹ̀ nígbà tó wà láyé ìyẹn wọ́n ń bá bàbá rẹ̀ ṣe bí ṣe ń bá ṣe ní nígbà tí bàbá rẹ̀ ń ṣe náà nínú àwọn nǹkan tí a máa fi rántí àwọn òkú wa òun náà ni pé a lè máa sanwó ọmọ òrukàn pé ẹ bá ń wọ́ ọmọ òrukàn kan tí máa sanwó sukù rẹ̀ owó lékeu rẹ̀ kí ládàá rẹ̀ wọ́n bá bàbá mi nínú táwọn máa ń ṣe òun ni káwọ́ pé opó kan náà àwọn opó tó ti lọ ẹ̀yẹ mo fẹ́ rajà fún mo bọ́ kọ́ ṣọ́ọ̀bù fún ló kọ bàbá mi àti ìyá mi ọ̀kan náà àwọn ìmáàmù wa ti ń kírun fún wa nílùú ìmọ̀ fún wa ní 50,000 lóṣù ló kọ bàbá mi ìgbé kí ládàá tí ó bá wà ń bẹ̀ kọ́ máa bá bàbá mi kí ìmáàmù ò lè ní okun láà tí ó fi máa ṣe kíni tí ó fi máa kírun tí ó fi máa kọ́ wa ní kéwù àmọ́ lè ní jàmá ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ pàtàkì àwọn ìmáàmù kọ́dà àfẹ́mọ́ tí wọ́n ń jẹ àfẹ́mọ́ tí wọ́n mú àfẹ́mọ́ tí wọ́n ń ná nígbà ibi wá dé tí wàhálà dé ó wá di pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n wá padà wá bọ́ sínú ìṣẹ̀ṣe àbá ti ń tẹ yẹpẹ̀ ìṣẹ̀ṣe ní ṣe ìṣẹ̀ṣe ní wàhálà tó ń pẹ̀pẹ́ ń dafa ni gbogbo tí wọ́n bá fi ń wá ìmọ̀ àkọ́kọ́ ní wọ́n pè ní wọ́n dafa èdè Yorùbá ni pé wọ́n da ifá wọ́n máa ń fi ọ̀pẹ wọ́n máa ń fi owó ẹyọ wá wọ́n sì máa ń fi yẹ̀pẹ̀ náà sí kíni wọ́n máa ń fi dà nígbà wọlé àfa táwọn àwọn òpè dákun ṣé bàbá ṣé àwọn ní eléré àwọn oníṣẹ̀ṣe nílùú ni wọ́n ní wọ́n fi ń dá àwọn èèyàn lóhùn ni àti bọ̀tán bó ni kọ́lọ́mọdé á máa o ẹjá dá wọn àfa padà sínú súnà pẹ̀lú ká mójútó wọn bí yàrá ti ń jẹ lè mọ́mù wàhálà ńlá ni o ẹ̀yin gan fúnra ẹ lè create business tí wọ́n máa ṣe tí dáadáa wọ́n máa wá ba nínú ilé tẹ́mi ló fi balẹ̀ èyí ń lé ṣe dẹ́kìn ilé ìmọ̀mù pé ló kọ̀ ya mi bàbá mọ́mù ilé yìí mo ti dẹ́kẹ̀ mọ́tò yìí ló kọ̀ bàbá mi anything tó wá di pé yín wúlò fọmọ nàbí ádámọ̀ táwa dà níyẹn òkú sí ládàá ọmọ bòkù
àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ máa bá wa jà lérí abala yẹn ipe fìdáwù tẹ́ fẹ́ káńsù yẹn wàhálà ńlá ni o mo ní káńsù fìdáwù sí mẹ́tẹ́lẹ̀ náà gbogbo tẹ́lẹ̀ aláka pátá kò sẹ́nìkan tó sí tẹ́lẹ̀ débi báàbù fìdá àwọn bàbá ni àwọn náà bí wa ipe inú lálàrí àsìmáwí wọ́n kàn ní báàbù fìdá yìí yẹ́jìlísù aqaribul mayyiti wal mu'minina wal muslimina fi hayyihim wa fi madinatihim wa yakuluna wa yashrabuna kò sí ntọ́ka kò sí ayé ìjòkó nílé olóòkú amọ̀lọ́lẹ̀ jẹun ọba péjọ mẹ́ta ọba péjọ méje ọba pé ní ẹ̀ńsòkú ọba lọ́hùn yẹ́yìn padà nǹkan kan náà gbogbo ẹ̀ àmọ́ àwọn àlùfáà ká tọ́jú wọn kò sí tó mú àwọn kìíní ìwọnú ẹ̀sìn bá a ṣe rí tọrọ kọ́bọ̀ tá a fi ṣe kínní tá a fi jẹun ní o kò sí nǹkan mi lábẹ́ o ká mójútó tọrọ kọ́bọ̀ wọn ní tá a bá fa gbòrògbòrò ó ṣe kínní gbèrò fagbó tá a bá ti mọ̀ pé àfẹ́ kí ìfìdáwọ̀ mọ̀ ẹ̀sìn sì mọ́ ká mójútó àwọn ìmáàmù wa àtàwọn àfáà wa káwọn náà ó sì gbà pé èyàn kéwú mọ́ ṣiṣẹ́ ipe ìgbà àti kéwú tán wọn ní ká máa jókòó nu yàrá ni ọlọ́run tó bá di yọ jímọ̀ ẹ pa títà rẹ̀ ràtì àwọn sàhábà àwọn àfáà àkọ́kọ́ nìyẹn ọlọ́run ni ẹ wá kí jímọ̀ ẹ bá tún kí jímọ̀ tán kọ́ ẹ fẹ́ ta kó di yàtọ̀ sọ́lá ẹ padà sí ṣọ́ọ̀bù yín àwọn àkọ́kọ́ náà àwọn sàhábà nìyẹn Abubakar ń taṣọ Umar ibn Khattab ń ṣòwò Usman Affan olówó ni Abraham ibn Auf olówó ni Abu Hanifa aṣọ ní ta Imam Malik ibowó lé sí ń ṣòwò Shafi ibowó lé ń ṣòwò Ahmadu Hanbali nìkan lórí pé tálíkà làwọn wọ́n sì jáyọ kan wọ́n dẹ̀ ń káwọn yẹn lẹ́kọ̀ọ́ ẹni wọ́n bá tán wá rí ń bẹ̀ wọ́n fi ń sẹ̀mí tí à ń kọ́ wọn ní kéwọ́ bá ti tó jẹ mọ́ èèyàn gbọ́dọ̀ wá ọ̀nà míì tí wọ́n máa fi ṣe kí ni ẹ̀yin lẹ́wàá ràn wá lọ́wọ́ àwọn náà gbọ́dọ̀ láti yẹn pa fẹ́ ṣe àfa lè ta tẹ́lá o lè ta símẹ́ǹtì o lè fìyàn síbẹ̀ kọ́ máa lọ bẹ̀ lẹ́ẹ̀kan lóṣù lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ìròrí pé èèyàn gbọ́dọ̀ kéwú tí n bá kéwú tó kò gbọ́dọ̀ ṣiṣẹ́ ìròrí ṣetán ni òsì tí máa ń fa ibi ni àtẹ́bọ̀ àti fídíà gbogbo àwọn àṣàlátù kìnnìkàlùkù dálẹ̀ yẹn ẹnìkan kan ọ̀dá kankan lẹ̀ torí ọlọ́run o kálukú ń dálẹ̀ kó lè fi survive ni o ló fi jẹ́ pé tí jama rẹ bá lọ sọ́dọ̀ jama mi yóò máa bínú à ń ṣe bí ẹ̀sìn tí wọ́n fẹ́ kọ́ ni tọ́ náà fẹ́ kọ́ kò ní ìdí kí kó tún jama yóò ní ó ti gbá jama òun kò ní kí má kò ní sálámà sí má sókú onú Islam ló ní torí pé ó ti kú nínú ó ti lọ lè dọ́yìn àwọn nídìí bẹ́ẹ̀ kọ́lọ́ mọ́sá ìsànù wa ẹ̀yọ́ máa yá mi ẹ̀ rí ilẹ̀ Yorùbá èyí tá a wà yìí kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa kí ká gbìyànjú ká bẹ̀rù Ọlọ́run asbabul intifa wọ́n ní tẹ́yìn bá fẹ́ ṣàǹfààní pẹ̀lú gbogbo tá à ń sọ yìí tẹ́yìn bá fẹ́ ṣàǹfààní pẹ̀lú gbogbo oore tó wà nínú Islam tẹ́yìn máa rí nínú sàárè wọ́n ní alákọ̀ọ́kọ́ tarbiyatul awlad kéèyàn tọ́mọ ní tó ń ṣe fún bàbá rẹ lọ́mọ rẹ ní ó ṣe fún ọ tó bá ti ṣe pati náà pé wọ́n lùlù wọ́n jọ́sìn ọmọ rẹ náà ń bọ̀ kó mineral yín sì ń bọ̀ gbé kúlà sórí kò ní ìdìbò tó máa sọ fún wọn mọ́ tó bá ti kú ní tí wọ́n ṣe lẹ́yìn rẹ̀ tó bá ṣe fìdáwò mọ̀ pé ìjọba ti kú kò sọ́gbọ́n tó fẹ́ dá wọ́n ṣe fìdáwò lẹ́yìn rẹ̀ àtọ́jú ayé rẹ̀ ló ti ṣe kíni ló wọ́n ti mọ kíni stand rẹ̀ tó bá ti gbé bàbá rẹ̀ lọ tẹ́ mọ̀ pé tẹ́ni wọn náà ṣe kíni làwọn ọmọ tiẹ̀ náà ń gbé wọn náà lọ torí wọ́n ti mọ̀ pé stand bàbá wọn ó sì wá kọ́ sínú wàsíyà rẹ̀ wàsíyà kìí ṣe will ní à ń pè ní wàsíyà wàsíyà yìí ṣe bá a ṣe ń pingun àkọọ́lẹ̀ nípa àwọn nǹkan tá a fẹ́ kí wọ́n ṣe lẹ́yìn wa àtàwọn gbèsè tá a jẹ àtọwọ́ àwọn èèyàn tí ń bẹ lọ́dọ̀ wa òun ni wọ́n pè ní will nínú Islam èèyàn gbọ́dọ̀ pín nǹkan kan bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ pín nǹkan kan fẹ́ẹ́ nìkan kan nínú àwọn tí ó jogún nínú will rẹ̀ tó fi yàtọ̀ sí western will yẹn western will àwọn òyìnbó àwọn ò ní ìyàwó òun ọmọ àwọn lágbájá yóò pín yóò dẹ̀ kọ́lẹ̀ wọ́n dẹ̀ kú kálukú mu tiẹ̀ èyí tó sunkún èyí tó rẹ́rìn rẹ́rìn èyí tó ṣe pélé bàbá rẹ̀ ó ṣe pélé bàbá rẹ̀ èyí tó ṣàdọ̀ àwọn ṣàdọ̀ yóò pín wọ́n ṣe wù àyè pín gún ní Islam èyí ó kú tán kán tó pín àwọn tí ó pín gan àwọn wọn ò lè dá pín àfi kán lè ka Al-Qur'an Qur'an ni ó pín bọ́lá ń ṣe dá sí ọ̀rọ̀ ayé wa ló dá sí ọ̀rọ̀ ogun wa níta máa ń kọ sínú ìwé tó wà nílé ẹ̀ mọ́ alákọ̀ọ́kọ́ gbèsè tó jẹ kẹ́mi rẹ̀ kọ́ mọ̀ bá máa dààmú anabi sàlám dé ebi òkú kan wọ́n fẹ́ kírun sí la anabi sọ jẹ gbèsè wọ́n lọ jẹ anabi ní ẹ kírun sí nǹkan yín la èmi ń lọlé bá anabi ṣètò wájú Ọlọ́run
àdúrà rẹ̀ ọ̀ràn kó fi ká gbèsè kúrò lórí ẹni ó jẹ gbèsè ànábì padà sílé ó tún wá lọ bí jànáza kan ó fẹ́ kírun ànábì tó jẹ gbèsè wọn lọ jẹ ànábì ní òun fẹ́ mọ lọ ẹnìkan wá ní ọ̀rẹ́ òun ni òun bá san dínárì náà ni o dínárì méjì ànábì wá kírun nígbà òdìjọ́ kejì ànábì pàdé ẹ̀ bóun ni ó ní òun ṣe gbìyànjú nígbà òdìjọ́ kẹta ó ní sinna lòun san yìí ànábì ní sinna lọ́bẹ̀rẹ̀ sí gbádùn yìí kò gbádùn tẹ́lẹ̀ láti jẹ táwọn ìdààmú ló kó sí ẹ jáde san gbèsè o ọ wà kọ́lẹ̀ torí tẹ́mi rẹ̀ bá bọ́ o lè jáde kọ́ mọ́ wọlé o lè lọ bí iṣẹ́ kọ́ mọ́ darí o lè travel kọ́ mọ́ dé kọ́lọ́ mọ́ jẹ́ àlọ́ àlọ́ dé èyí tí o bá ṣe olùkọ́ lára rẹ̀ ọlọ́mọdé akú sí mọ́jà akú lọ́la mọ́jà akú lọ́tọ̀ làwọn padà kú náà ni wọ́n ṣàdúrà ní ọ̀kan kò ní gbà. so tó bá ti kọ́lẹ̀ yẹn kí kọ́lẹ̀ yẹn kò ní jẹ́ kí yóò jẹ́ káwọn yẹn tètè rí ọ̀dẹ̀ ní fi ìwé wíìlì yẹn síbi tó jìnnà ó fi síbi kan tí wọ́n ti mọ̀ pé wọ́n tètè rí bọ́ọ̀ bá ń kọ wíìlì kò ní okun jọ kẹta ẹ̀rú máa ń bẹ lómi tó bá rà wé ẹ̀rú tó máa bá ìpè tó bá ti ń kọ́ àbí ara ń rò fóun ni àbóhun fẹ́ kú ni irọ́ o ìwé tọrọ àti ń tọ́ nǹkan yẹn bọ́lá bá ní ó tún kú 100 years tó fẹ́ lò ní ayé ó lò ó tọ́mọ pàtàkì pé mo ti kọ́ kí ní ìsìn 100 years tí mo ti kọ́ ni bọ́ọ̀ bá sì kọ́ tẹ́rù ń bọ̀ ó lè kú lẹ́yìn ìṣẹ́jú méjì ọkọ̀ síbẹ̀ pọ̀ jẹ gbèsè dúkìá rẹ̀ tó wà lọ́wọ́ àwọn èèyàn ìwọ náà kọ́ síbẹ̀ kí oògùn rẹ̀ ọmọ gbé tó bá ní nǹkan kan ta ilẹ̀ lónìí ní kọ́ọ́lẹ̀ kọ́dà bọ́ọ̀ jẹ́ bí ọmọ kọ́ọ́lẹ̀ nítorí tẹ́nìkan kan ọba mọ̀ lẹ́yìn wọ àwọn tó talẹ̀ fún àwọn náà wọ́n padà tún gba lẹ́yìn padà ètò wọn pè ní wọn kọ wíìlì nìyẹn lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé gbèsè tó jọ Ọlọ́run àwẹ̀ ni ọ̀yàn fẹ́ ṣe kankan fọlọ́run ọba ni tọ́jú ọ̀ràn àyàn tó ti lérí fọlọ́run ọkọ̀ síbẹ̀ lẹ́yìn náà wọ́n wá kọ iṣẹ́ náfìlà tátà wá ike mo fẹ́ fi kíní mo fẹ́ fi wá ládá fúnra mi nínú sàárè eléyìí ni wọ́n ń pè ní sàdákàtù járíà àthuluth ìdá kan nínú mẹ́ta wá ní ipe ọ̀fẹ́ kọ́lẹ̀ pé dákun tí n bá kú ẹ bá ń kọ́ mọ́ṣáláṣí ẹ bá ń tọ́jú ọmọ òrukàn ẹ bá ń tọ́jú opó ẹ bá ń tọ́jú àwọn aláìní ẹ bá ń ṣe omi sílùú wa tí wọ́n máa mu ọsibítù báyìí ẹ bá ń kọ́ gbogbo tó fẹ́ kọ́ yẹn kò gbọ́dọ̀ ju ìdá kan nínú mẹ́ta lọ so tó bá di ìdá kan nínú mẹ́ta lọ wọn ò nílò sáàdù táwì nígbà tó fẹ́ jáde láyé ó lóun fi gbogbo owó òun lẹ̀ fún Islam ànábì lọ́lọ́wọ́n gbà bẹ́ẹ̀ ó lóun fi ìdajì lẹ̀ ànábì lọ́lọ́wọ́n gbà bẹ́ẹ̀ ó ní ìdá kan nínú mẹ́ta ànábì ní wàthuluthu kathir ìdá kan nínú mẹ́ta náà pọ̀ ọ̀dà akébó ṣe fẹ́ nìyẹn ànábì fi ní ọlọ́wọ́n bá Allah ó fún yín nígbà láàyè kẹfì ìdá kan nínú gbogbo tẹ́ bá ní kẹfì ṣe endowment fúnra yín tẹ́lẹ̀ pé ẹ fi ti ṣẹ́rí tí ládàá rẹ̀ ọmọ bá yín nínú sàárè tó bá ti ìdá kan nínú mẹ́ta lọ òun nílò tó dáwọn ọmọ rẹ̀ ànábì ní wọ́sáàdù kọ́ fa àwọn ọmọ rẹ̀ lẹ̀ kí wọ́n dìde nínú ọlá rẹ̀ nínú owó rẹ̀ ó dájú kọ́ wá fi wọ́n lẹ̀ lólóòsì yatakhafafuna an-nas tí wọ́n mọ̀ wá dalubára lẹ́yìn ìgbà tí wọ́n ti gbádùn ìwọ́n ti pín owó síta àwọn ọmọ rẹ̀ wá dìde wọ́n wá dolòsì ànábì ní kódà bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ jáwọn ọmọ rẹ̀ ó dìde bẹ́ẹ̀ gbogbo àwọn tọ́lọ́ nkẹ́ ọlọ́run mọ̀jà parẹ́ pẹ̀lú dúkìá wa ìrun kíkì jojoojúmọ́ ni bọ́ bá ti kú ìrun ọ̀sọ̀rọ̀ yẹn mọ́ àmọ́ ìnáwó ń kọ̀ntínù nínú ilé rẹ̀ ìnáwó ń kọ̀ntínù ìjọ́ kejì tí wọ́n ti bọ̀ ọmọlẹ̀ báyìí wọ́n jẹun àbí wọn ò ní jẹun nulẹ̀ wọn ò ní sanwó skul àwọn torí pé arákùnrin yẹn dá àwọn ní ẹ máa gbé mọ́tò fún lọ́fẹ̀ẹ́ fún lé lọ́fẹ̀ẹ́ àwọn ẹbí rẹ̀ náwó lọ ní ọgbọ́dọ̀ ní nǹkan kan tó dé mọ́lẹ̀ tí bí òfin nípa ìyàwó ẹ bọ́lá bá ní ìwọ lọ́kọ̀ọ́kọ́ lọ tọ́lọ́ nìkan lọ́mọ ẹni jọ́ kọ́kọ́ lọ lẹ́yìn náà àwọn ọmọ rẹ̀ tí wọ́n fi ní ráre ọkọ̀ sílẹ̀ ìpè ẹ bá ń ṣe sàárà báyìí àmọ́ sàárà yẹn gbọ́dọ̀ ju ìdá kan nínú mẹ́ta lọ níta máa ń kọ sínú wíìlì nìyẹn àmọ́ ogún mi ìyàwó mi ẹ̀fún lágbájá ọmọ báyìí ẹ̀fún lágbájá bí yẹn bá kọrú ẹ̀ kalẹ̀ yọ̀ wọ̀ ná lọ́rùn la wasiyata lil warith àdébìlẹ̀ ni tí ó bá jogún ayé pín kó fún ìwọ́ bá tiẹ̀ lọ làwọn ó pin pẹ̀lú àṣẹ Ọlọ́run ibi mo ti lọ òun náà ni pé ta bá fẹ́ sàǹfààní ta fẹ́ kí sàárè wọ́ rọrùn ká tọ́ mọ́ lérí ẹ̀sìn àwọn ọmọ wa kọ́ lọ́mọ sábà yà wọ́n dáadáa gbogbo ohun tó ọmọdé ọba kà níwèé kọ́kọ́ kéwú ọba ti parí secondary school kọ́ lọ lè kéwú ó parí primary school kó lè kéwú tó bá kéwú tán tó yíye tán ọmọ wa kàn tí ọba kà lọ torí kákàwé náà yìí sàrámù àwọn èsè Boko Haram bá ṣe wáyé àwọn kan pè á ní Boko Haram ẹ̀dá ṣe Boko Haram lèmi wá sí mísì mo tẹ̀ fáwọn èèyàn lẹ́nu tán láàárọ̀ yìí ní kí n tó kún lé mo pẹ̀lú fáwọn èèyàn lánàá àwọn aládùúgbò wa pa màálù fún rẹpẹtẹ ṣé Boko Haram máa ń pa màálù ebe èèyàn Boko Haram máa ń pa nígbà ọ̀rọ̀ fẹ́ dàrú mọ́ ọlọ́run ní ọmọ ní ẹja kúkú lébẹ̀lì wọn pé Boko Haram làwọn pípò yìí àwọn tó fẹ́ káńsù fìdáwò ẹja pè wọn ẹja lọ wọn mọ́jọba àwọn ni wọ́n padà wá kó sọ́wọ́ ìjọba torí ìjọba ó béèrè pé evidence dà níbo ló ti bá ọmọdé ṣe méjì
nídìí bẹ́ẹ̀ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ kó àwọn ọmọ wa ní kéwú kí wọ́n kọ́kọ́ dà fáà kí wọ́n tó di gbogbo tí wọ́n bá dà lóòfin ní lùs lóòfin jáde láyé lọ́mọ gba aládàá nínú sàárè. ẹlẹ́ẹ̀kejì sóbàtò sọ̀lìhìn ká bá àwọn ẹni rere ká bá wọn tó ẹ mọ̀ súnmọ́ àwọn àwùjọ àwọn ẹni rere kó lè bá di dáadáa ṣe rí nísìnyí kálukú ti yàyàkúyà nítọ́fà ni pé à ń bá wọn onírìnkùnrin rìn tó bá ti mọ̀ pé ọ̀rẹ́ rẹ̀ yìí yóò ṣokùnfà náà fún já lẹ́yìn ẹ̀ kú lẹ́yìn ẹ̀ látara bẹ́ẹ̀ èyí ò lè láti bọ̀ tán dáadáa torí pé àwọn ọ̀rẹ́ rẹ̀ dáadáa náà wọ́n mójútó lé rẹ̀ wọ́n mójútó àwọn ọmọ rẹ̀ lẹ́yìn náà dùá ọmọ bẹ̀rẹ̀ wọn bá kọ́ lọ́n fún wọn láti bọ̀ tán dáadáa lẹ́yìn náà ó wá gbìyànjú kí wọn náà kò túbá ẹni bá túbá kú níbi ẹ̀ṣẹ̀ wọn ni àtá ibùmínà dhanbi kàmáàlà dhanbala wọn ní gbígbà tí ò sẹ́rí náà ni o kéèyàn ní wọn nìkan bá yọ̀ ọ̀dà ìmọ̀ ń fa ya sàárè ìmọ̀ ń fa iná ọlọ́njọ́ àlìkìyàmọ̀ mo wá gbọ́ ìsìn wá ṣe mọ́ wọn ní gbogbo èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run sì parẹ́ illa man taba wa amana wa amila amala saliha ọlọ́run bá ní ẹni tó bá túbá tó wá tún gbàgbọ́ rẹ̀ sí tí ò bá wọn ṣẹ̀ṣẹ̀ ṣe mọ́ tó dúró mùsùlùmí gidi torí à ń ṣẹ̀ṣẹ̀ ṣe o ọ̀pọ̀lọpọ̀ àtàwọn mọ́sálásí o àwọn ìyá lọ́jà ń ṣiṣẹ́ ṣe o wọ́n kàn ń borí ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá lásàlá tún ń ṣiṣẹ́ ṣe o àwọn èèyàn ń ṣẹgbẹ́ bóun náà ń pè ẹgbẹ́ ìbílẹ̀ táwọn mùsùlùmí tàbá ń wówó kíláàsì àpè ọlọ́run ní fabtagu indallahi rizqa ọlọ́run ní ẹ wá owó wá sọ́dọ̀ mi ọlọ́run àwọn oníṣẹ̀ṣe táwọn bá ń wówó kí làwọn ṣe wọ́n wẹṣẹ́ ṣé mùsùlùmí ọ̀wọ́ wẹsẹ̀ àwọn adájọ́ mùsùlùmí tí a bá fẹ́ kíkọ́ ọ̀tá ọ̀ká wa aka kùrìsíyù aka bakora aka falaki aka nas àwọn tó wà ní ṣẹ̀ṣẹ̀ kí làwọn máa ń lò àwọn máa ń fi wo àti ẹ̀fọn ta ha màlúù wọn máa fi ń kọ́lé gbogbo màlúù tí wọ́n pa fún ẹran léyà yín sìn ẹ̀rí wọ́n tọ́jú ẹ̀fọn ta ha rẹ̀ wọ́n máa fi kọ́lé àdó wọ́n fi kọ́lé ẹ̀wọ̀ yàtọ̀ láàrin Islam àti kíni àti ṣẹ̀ṣẹ̀ tọ́ba rẹ̀ mùsùlùmí yóò lógun àrùn àbí yóò sì ṣàdúà kèfèrí kọjá máa yóò fi nǹkan kọrùn yóò pẹ̀ràn dúdú wọ́n fẹ́ ha fáwọn ayé fáwọn àjẹ́ gbogbo ohun tí ń ṣe wá pátá ọ̀nà tí Islam là kalẹ̀ wà ọ̀nà táwọn oníṣẹ̀ṣẹ̀ òun náà ṣe kí ni òun náà wà tí nǹkan bá dàrú mọ́ yàn lójú tẹ́wọ́n wò pé àwọn fẹ́ fẹ́ yàwó ìmọ̀ yìí tí ń fẹ́ náà àwọn méjì mo fẹ́ lọ́kọ àwọn méjì ló pè mí mo fẹ́ tráfù ẹ̀rù ń bà mí ṣe bí sìtẹ̀kára lànà bí oníkàṣe ó gbé rákà méjì nàró ó fẹ́ sòwò méjì ẹ̀rù ń bà ó fẹ́ labroad àwọn kan ní kọ́ wá ní New Jersey àwọn kan ní kọ́ wá ní UK the same business ẹ̀rọ wọn bọ̀ pé èwo ni ó da nínú méjèèjì ó gbé nẹ́fìlà nàró tó bá ṣe nẹ́fìlà yẹn tán ó wá tẹ́wọ́ ọlọ́run wọlọ́mọ èmi ọmọ wọlórí èmi òrí wọlọ́mọ tó pamọ́ o mọ́sá darí mi lọ síbi tí orí bá mẹ́sí kí ni torí bá mẹ́mẹ́ táwọn oníṣẹ̀ṣe tí nǹkan máa dàrú máa lọ́wọ́ kí làwọn máa ń ṣe àwọn máa ń dáfá àwọn máa ń tẹ̀yẹ pẹ̀ ẹ wo bí ìṣẹ̀ṣe ṣe wọnú Islam àwọn kan wọ́n máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni mo ní ẹlòmíì máa èèyàn tí ń bọ̀ wá síta tó mú tẹ̀sùbá lọ tó sì fi ìgbàdí tó fi sísàlẹ̀ tó jẹ́ kẹ́nìkan ó ṣe kíní ẹnìkan rí wọ́n fẹ́ rí ó tún fi agbádá ẹ̀ báyìí pé ẹ má jẹ́ wọ́n mọ́ o ẹ̀ definitely ọmọ tí ń ṣe ọ yẹ kó mú kíní ẹ̀ lọ́wọ́ ni mi ṣe ń lọ ṣẹ́mi kúrò ṣe àti mọ̀ pé àwọn kan ń ṣe bẹ́ẹ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ rú àwọn tí wọ́n ń gbé kíní sọ́run yàn pé àwọn declare ara wọn àwọn náà dẹ̀ pé àwọn ní Muslim àmọ́ àwọn àtàjẹ́ mùsùlùmí tábà ti di udkhulu fi sílímì kàfà ọlọ́run ní ẹ̀dúró pàṣínú sílá wala tattabi'u khutuwati shaitan ẹ má tó ń wọ̀ tó ń wò sí ma o wallahi ẹ má tó ń wọ̀ èṣù lọ́tà wa o èyàn ń wọ́wọ́ ó lè bẹ́sù sẹ́sù fẹ́ kó lówó tẹ́lẹ̀ àbí kìíní tẹ̀yàn èyàn ta lọ́dàálẹ̀ èṣù lọ́dàálẹ̀ gbogbo ogun pátá èṣù lọ́dàálẹ̀ èyàn fẹ́ kọ́lọ́hún sọ̀hún ó tún wá lè farakọ́ sọ́dọ̀ tá ẹ̀ tọ́jú ṣetán inna ṣetán lakum adu fatakidhuhu àtọ̀ wọ́n tó ń sùn kan mọ́ láti sọ mọ̀ pé o lè fara kọ́mọ́ sọ́dọ̀ tá ìnìyẹn ipa rẹ̀ ti ká o ẹni wọ́n fẹ́ sun jẹ tí ń rìn lẹ́yìn kíni tí ń rìn lẹ́yìn àrò tó jẹ́ pé ẹ̀dákun ọlọ́wọ́n bá ní alamọ́ adi ilẹ̀kùn yaba ní adam allah ta'budu ṣetán ọlọ́wọ́n bá ní ẹ má ṣe so ẹ má dọ́dẹ́ so innahu lakum aduwwun mubin wà ní ibuduni ọlọ́run wa ọ̀darí wa kó lọ́dẹ̀ sùn ó ní wà ní ibùdó ni ọlọ́run ẹ sá wá sọ́dọ̀ mi ẹ bá ń wọ́wọ́ ẹ pè mí
bẹ́ẹ̀ bá ń bẹ̀rù kọ́ ipò ọ̀tá máa kàyín àsìbí Allah wa ni'mal wakil ti tó hasbunallahu wa ni'mal wakil kùrìsì Baqara Falaki Nas ọlọ́ọ̀ni àníbùdóni èmi ní ẹ̀sìn torí ìbáàdà àti isti'ana ìbáàdà náà méjèèjì kéèyàn mo fẹ́ wánà lọ́wọ́ yẹn ìbáàdà àdàbí fi ní àdùá wal ìbáàdà ọ̀dọ̀ Ọlọ́run ẹ sálọ ọ̀fẹ́ ga nípò sálọ ọ̀dọ̀ Ọlọ́run jẹ́jẹ́ dín mú ọ lọ́lẹ́ ra agbo kó o sì ṣàdúà èrí ń fọ lọ́lẹ́ ra panadol kó o sì kíni kó o ṣàdúà inú rún ọ lọ́lẹ́ ra oyin kọ́ọ́lá kó o sì ṣàdúà sẹ́rí o ti kílẹ̀ ń sàbí òkílẹ̀ àjẹmọ́ a jẹ́ pé ilẹ̀ Yorùbá wa adébòkátà sí kátún sílámù wa ká gbé yẹ̀wò ká lè bá pàdé Ọlọ́run ọba dáadáa bá a ṣe ń lọ yẹn à ń lọ díẹ̀díẹ̀ à ń dàgbà ojú ń lọ díẹ̀díẹ̀ etí ń lọ díẹ̀díẹ̀ ẹsẹ̀ ń lọ díẹ̀díẹ̀ à ń lọ à ń súnmọ́ sáré ojoojúmọ́ ni èèyàn ò ní padà wá o tó bá ti lọ tiẹ̀ ò ní padà wá mọ́ o ẹlòmíì ló tún kù tí ó wà tiẹ̀ o wọ́n ti lọ tiẹ̀ nù wọ́n ní wọ́n máa sọnù sáré pé irji'uni ẹ dá mi padà wá sílẹ̀ ayé la'alli a'mala salihan kí mi ní wá ṣiṣẹ́ rè kí mi ní wá gbàgbọ́ kí n kírun kí mi ní wá ṣiṣẹ́ rè wọ́n ní ọ̀rọ̀ ti kọjá ó ti kọjá fún ọ Ọlọ́run wa bì ọ́ nínú agbára rẹ ẹnì kọ̀ọ̀kan wa mọ́sá sí wa lọ́mọ àlìjẹ́nnà kọ́lọ́ mọ́ sí wa lọ́mọ aná wọ́n sàdúrà fáwọn bàbá wa Sheikh Abdul Fattah abidahullahu ta'ala àti gbogbo àwọn àlùfáà nílùú yìí kọ́lọ́ mọ́sá wọlé àánú ẹ̀ kọ́lọ́ mọ́sá wa mú wa dúró kọ́lọ́ mọ́ bá aláàkó sàlékún dáadáa wa kọ́lọ́ mọ́ bá aláàkó sàlékún ìkẹ́ rẹ̀ kó sàlékún àrísìkì rẹ̀ àláfíà dídójúmọ́ àṣeyọrí lérí ìmáàmà lérí ìlú kọ́lọ́ mọ́sá bá fún wọn. àṣàdúrà fún bàbá náà huwa muslim ghayru muslim ọlọ́run aṣáájú yaj'alahu muslima mu'mina قانتا نسأل الله تعالى أن يجعله من المسلمين ومن المؤمنين ونسأل الله تعالى أن يجعله من آل الجنة ọlọ́ mọ́sá ṣe bàbá náà lọ́mọ àlìjẹ́nà bàbá ò gbọ́dọ̀ gbọ́ kan ní mo ṣàdúrà sí bí bàbá mo ní kọ́ ló ń sọ yín lọ́mọ àlìjẹ́nà mo lọ́ọ̀rẹ́ kan nínú àwọn níbọ̀ wa bá ní bàbá alágbájá ọlọ́run ṣe lọ́mọ àlìjẹ́nà àjọ wà jẹ́nà yóò wá rẹ́rìn ó ti gbọ́ tí sọ yé torí òun ti gbọ́ nínú wáàsí láì mọ ìgbà pé mo ní ẹni tí ó ní miftahul janna as-salah ìgbé ìrún lè yẹn fi wà jẹ́nà òun ló sì lọ́wọ́ òkèrún yìí mọ́ á ní kọ́lọ̀ ń ṣe lọ́mọ àlìjẹ́nà kí ni sọ ní àdẹ́tí nìyẹn kọ́lọ̀ ní ọmọ kírun ó ti wá gbọ́ yé yẹ wà ní àmì ọlọ́mọ àṣẹ wọn lọ́mọ àlìjẹ́nà gbogbo wa náà ta jẹ́ ọkùnrin lóbìnrin àti gbogbo àwọn àgbàlagbà tí wọ́n gbé tòyí kalẹ̀ ẹnìkọ̀ọ̀kan ọlọ́mọ àṣẹ yín lóríire ọmọ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé wọn rìn nàmí lẹ́yìn Islam àrọ́mọdé ọmọ wa kọ́lọ́mọdé ọsẹ sinmi lẹ́yìn Islam gbogbo àwọn tí wọ́n ti sá lọ kọ́lọ́mọ dá wọn padà gbogbo àwọn alárìsìkí àárín wa tọ́lọ́ ń lò wọ́n fẹ́ sin ọlọ́mọsà sàlékún alárìsìkí wọn gbogbo àtàwọn náà ń bọ̀ ọlọ́mọsà sínú fáwọn náà àwọn tá a ti rí kan ṣe kan ọlọ́mọsà sànú àwọn náà kó sì wá lọ lóríire subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. لتبلغن في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا